Ayélágbé o. Ayélágbé o. Ọ̀yẹ̀kùn mo bá ọ̀mùlẹ̀ má dà mí. Ikú rẹ̀ mi kété ire ìyàlẹ̀ mi o. Mo fẹ́nu péré ẹfẹ́nu iyọ̀ mi tẹ̀mí o. Ayélágbé o. Èmi tí forí bòdù o. Èmi lè dádé. Orí tó sunkún àti jáde ti dáadé o. Ó ti dáadé o. Ọrùn mi ti wọ èjìgbá lẹ́kẹ̀. Ó ti wọ èjìgbá lẹ́kẹ̀. Ẹnu yọ o, ẹnu yọ. Ẹfẹ́nu yọ wí tèmi o. Ayélágbé o. Ayélágbé o. Ọ̀yẹ̀kùn mo bá ọ̀mùlẹ̀ má dà mí. Ikú rẹ̀ mi kété ire ìyàlẹ̀ mi o. Mo fẹ́nu péré ẹfẹ́nu iyọ̀ wí tèmi o. Ayélágbé o. Iṣẹ́ dá mi má jìyà orí mi. Orí àgbẹ̀ ajá fún a. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Olùṣègùn ní bàbá, olùṣègùn ní ọmọ, olùṣègùn ní ẹ̀mí mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kan. Ayélágbé. Ayélágbé ńkọ́? Mi ò mọ ibi tó lọ. Ó ṣe máa lóò mọ ibi tó lọ. Ṣé kò sùn lé mọ́jú ni àbó ti jí jáde láàárọ̀ yìí? Ó sùn lé mọ́jú. Ó ní láti jẹ́ kó jí jáde nítorí ó sùn lé mọ́jú. Níbo ló wá lòun ń lọ? Kò dágbére fún mi o. Àmọ́ lánàá mo ń gbọ́ tó ń báyà kan sọ̀rọ̀ lórí fóònù pé àwọn máa jí lọ láàárọ̀ yìí, àwọn lọ sódò lọ wẹ̀. Ó ní bí ó fẹ́ mú lọ wẹ̀ ni àbí ó fẹ́ jọ lọ wẹ̀ ni àbí nǹkan kan. Lọ wẹ̀ lódò? Kò sómi ńlé mọ́ ni tó fi ń lọ wẹ̀ lódò? Mi mọ̀
kó mọ̀ àjọ ọmọkùnrin tó ń bá ṣọ̀rẹ́ ṣọ́ọ̀ṣì kan tó wà sálẹ̀ ọ̀dọ̀ wa yìí tó máa ń pariwo gbàdúrà gan yẹn ẹ ó ṣẹ̀ṣẹ̀ yan ọ̀rẹ́ kan bẹ̀ ni kó má ṣe ọmọkùnrin tó bá ṣọ̀rẹ́ ń bẹ̀ yẹn wọ́n fẹ́ jọ lọ wẹ̀ lódò yẹn mi ìwà mọ̀ bóyá wọn. dúró ná àwọn oníṣọ́ọ̀ṣì náà máa ń wẹ̀wẹ̀ odò bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ Ayélàgbé wa lọ sí ṣọ́ọ̀ṣì aláṣọ funfun tọ̀dọ̀ wa yìí òun ló máa láti jẹ ibẹ̀ ló lọ. mi níbẹ̀ ni ṣùgbọ́n òun ló máa jẹ. wọ́n á dá mi mọ̀ bẹ́ẹ̀ ni àǹtí mi n tó fi mú wọn tí wọ́n gba ọmọ mi lálejò wọ́n á dá mi mọ̀ bẹ́ẹ̀. àǹtí mi kò bọ̀ nílò wẹ̀wẹ̀ tó fẹ́ wù. Brother alàgbà ní kí n sọ fún yín pé àwọn tí ń bọ̀ pé lórí iṣẹ́ yín náà làwọn wà wọn bá ti ṣe tán wọn ṣe tán àwọn ayọ̀dí sí. ẹ wá bá mi sọ fún wọn pé kọjọ ọmọ gbàgbé mi síta òtútù yìí pọ̀. arákùnrin alàgbà máa tó dé àwọn gbàgbé yín síta àti pé pẹ̀lú gbogbo ẹyẹ ṣe yìí ẹni tó bá ń wá ìgbàlà kò ń kánjú o ẹ má kánjú o ọ̀rọ̀ yín sì máa dayọ̀ níbi tẹ́ wà yìí. ẹ ṣeun. Ọlọ́run kí wà pẹ̀lú gbogbo yín ẹ máa lọ sí ilé àwọn àgbọn ta kó lẹ́yìn ẹ̀fọ́ kẹ máa pẹ̀lú ẹlẹ̀ fún pàtàkì ọdún ṣe. Mr. Ayélàgbé mo bá ń dúpẹ́ fún Ọlọ́run pé ẹ ti fààyè yín fún Jésù gbogbo ogun tó wà nínú ilé ayé ó ti ṣe tán pátápátá ogun tó dẹ̀ tún ṣẹ́ nínú ayé yín lórúkọ Jésù kò tún ní padà gbére mọ́ ẹ máa lọ lé báyìí tẹ́ bá ti délé ẹ má bẹ ẹnikẹ́ni jà o kódà kí èèyàn yọ ọwọ́ pé òun fẹ́ bá yín jà ẹ jẹ́ kó yé pé ọmọ Ọlọ́run ni ẹ̀yin ò bẹ ẹnikẹ́ni jà tá bá parí gbogbo àwọn iṣẹ́ tó kù á pè ẹ wá gbà mo dẹ̀ nígbà pé ogun tó ti ṣẹ́ nínú ayé kò tún ní gbére mọ́ lórúkọ Jésù ẹ kí hallelujah ẹ kí hallelujah ẹ kí hallelujah ògo ni fún Ọlọ́run ọ̀rọ̀ yín ti dayọ̀ ṣùgbọ́n ẹ má tíì lọ náà wọ́n máa gbé omi àdúrà kan wá fún yín ẹ máa gbé yẹn lọ sílé ìyẹn lè máa lọ máa kọ́ ọmọ náà kó tó dọwọ́ alẹ́ tán máa pè é má bá àyàn já o ẹ má bá àyàn já o ogun tó ti ṣẹ́ inú ayé yín kò tún ní gbére mọ́ Jésù. abẹ́ orí ìwà rẹ̀ Ayélàgbé irú inú bíbí wo ni irú máa yìí lè máa bí tí wọ́n á fi pè wọ́n tán wàá dáhùn báyìí ẹni tí ò bá dẹ̀ ń bínú tó bá fi bínú lẹ́ẹ̀kan báyìí bínú wọn ò dáa o ó rí ni. dáàdì ẹ̀gbọ́n ni Ayélàgbé bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀. kí ló rí. ìgbálẹ̀ ló mú lọ́wọ́ yẹn. gbọ́n kan tó sọ. ìgbálẹ̀ ló wà lọ́wọ́ wọn yẹn. ìgbálẹ̀ lórí lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni. aago mélòó lólu ṣé ọ̀run tí ìpọ́n tó tó yìí ni tó ti ń sọ pé orí ìgbálẹ̀ lọ́wọ́ wọn. ìgbálẹ̀ lórí lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ni. àbádà lórí lọ́wọ́ wọn. ìgbálẹ̀ ló wà lọ́wọ́ wọn. àáké ni kò dájú pé o máa tẹ̀lé mi jáde mọ́ kẹ́kẹ́ àkànjọ jáde lásán oríyàn tó má dáadáa ní òun á sọ pé ìgbálẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ já lọ. ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn orí ẹ̀yìn ẹ̀ gbogbo fọ́lẹ̀ wá ẹ̀mí mímọ́ ṣe mímọ́ ṣe o ẹ̀mí àwọn orí ẹ̀yìn ẹ̀ gbogbo fọ́lẹ̀ wá ẹ̀mí mímọ́ ṣe. ní orúkọ Jésù. Àmín. mo fẹ́ jẹ́ ká fi àdúrà jagun lórí arákùnrin gbogbo ogun tó wà nínú ayé ẹ̀ gbogbo ogun tí ò ń jẹ́ kí èèyàn gbọ́ràn tó ń jẹ́ kí etí èèyàn di ogun tó ń dènà ayọ̀ tí ò jẹ́ kí èèyàn tètè débi ògo ẹ bá mi gbàdúrà ṣẹ́gun fún un. ní orúkọ Jésù. ní orúkọ Jésù. ní àgbà Jésù. Jésù 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 Olúwa o Jésù. Ẹni sùúrù o ẹni sùúrù o ẹ má ṣe bẹ́ẹ̀ o wọ́n bá yín wí o ogun ọ̀hún bá yín wí. ẹ má bínú pásítọ̀
ọmọ mi Ayélàgbé ni mo rò pé wà níbí mi mọ̀ pé kí ṣóun lẹ̀ ń gbàdúrà fún. kò sí bí àmọ́ síbẹ̀síbẹ̀ ní sùúrù ẹ fi sùúrù sí fi sùúrù sí. kò kàn yín mọ̀ kò kàn yín Ayélàgbé ni mò ń wá nígbà tí ò dẹ̀ ti sí lọ́dọ̀ yín mo yọ̀ǹda yín ẹ pé àwọn èèyàn yín padà kẹ́ máa ṣe àdúrà yín. Ayélàgbé ibo ló wá wà báyìí o. àwọn ọmọ ọjọ́ dà. Pásítọ̀ wọ́n ti sá lọ sá fún kó wọ́n fi Jésù lẹ̀. iná bá ń jó èmi yóò tẹ̀lé Jésù bòjò bá ń rọ̀ èmi yóò tẹ̀lé ìṣẹ̀dá mi májìyà orí àgbẹ̀ ajá fún àgbẹ̀ ìwà ni olùsọ wà rà. alàgbà ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ ẹ jáde gbòòrò ẹnu olùsọkẹ ṣé tẹ́lọ́rọ̀ báíbù mọ́ ni bíbélì ní ọmọ ọ̀dọ̀ náà ó gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe ẹlẹ́dàá kálukú ni ó yọ ọ. ẹ wo ẹ dákun kí la ṣe wò fún wa yẹn gan ṣé kí lẹsẹ wa gan tó fi kó àdá bá àwọn church àbí ìbọn kọ́ ló gbé wá yẹn ni. ẹ̀yin béèrè tí a ṣe fún màá yẹn tó fi kó àfàdà bá ní chọọchì àmọ́ kí tá a ṣe fún un ó yà wá lẹ́nu. ẹ wò gbogbo eyín tẹ kiri ṣé à ní padà sí church báyìí ká lọ wo pásítọ̀ àbí àṣà lè fi wọn lẹ bẹ́ẹ̀. láti lọ ṣe ké àníbi pásítọ̀ bo alàgbà tẹ́ẹ̀bà mọ̀ tẹ́lẹ̀ kẹ́ mọ́ o èmi tẹ́ ń wò yìí kì í ṣe pọ́nlọ́ ní ìdìdùn bí kan tó pè mí o ọ̀dà àtijọ́ àti mú ní inú mi ló pẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ mi láti kékeré ayé mi ò kí n finú mi ṣeré torí àtijẹ́ ó ní gbogbo nǹkan tí mò ń mójútó yìí tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run á ṣe ẹ̀mí lọ́sẹ̀ wọ́n lọ ní rárá mi ò lọ bó ti wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀lájú kẹ́ wò mí bẹ́ẹ̀ yẹn dáadáa. sẹ́rí tọ́lọ́wọ́ bá ti pe àwọn èmi gẹ́gẹ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ kí n lè sọ orípe tí mo gbà ọ́ ọ̀dẹ̀ pé mo rí yín náà. ẹ mọ̀ lọ. alàgbà ẹ̀yin náà tún lọ ẹ wá kí làwa ṣe báyìí. ẹ já padà sí church ká lọ bá pásítọ̀. padà síbo church náà fàlàyé wa jáde ṣé àpapọ̀kùnrin lẹ́yìn obìnrin dẹ̀ lẹ́yìn mi lè padà síbo church yìí ẹ̀yin lè máa lọ tí sẹ́ẹ̀rì èmi rí yín náà o. ilé ẹ̀ ló ti lọ. orí yín náà o. Ayélàgbé ó mà gan o ṣé bí wọn mo bá sọ̀rọ̀ dúná níbo ló gbà lọ látàárọ̀ tilẹ̀ tí mo tó ò dágbére fẹ́ni kankan o ò dágbére fáǹtì mi o ò dágbére fẹ́mi gangan ṣé bí táà tí mo bá tẹ̀ ṣe ń sùn lọ́wọ́ kí ló tó wà bá mi pé àyà rẹ̀ tí mò ń jáde o ibi báyìí ni mo dẹ̀ lọ tí màmí bá ti jẹ bá mi sọ fún wọn. àǹtí mi ẹ káàbọ̀ mo ń bi ọmọ yín látàárọ̀ pé níbo ló gbà lọ ṣé ọmọ kẹ́kọ̀ọ́ fèsì kankan fún mi ó dẹ̀ jókòó dẹ̀ fi mí ṣe oríṣiríṣi. Ayélàgbé níbo ló gbà lọ látàárọ̀ ìwọ ni mo ti wá kiri látàárọ̀ o níbo ló ti ń bọ̀ gan tó ò dágbére fẹ́ni kankan ó jáde nínú ilé ó ò dágbére fún mi ó ò dágbére fún ìyá rẹ̀ tí òun á dà mí láàmú kiri. Ayélàgbé ṣe bẹ́ẹ̀ rí. dúró ìyá rẹ̀ tí kí n gbogbo ilé níbo ni gbogbo ilé tí. mi ì máa tiẹ̀ wò inú tó ń bí mi ò jẹun wo bẹ́ẹ̀. nǹkan kan ò bí mi jà o mo gbọ́ra ayé mi lọ ṣọ́ọ̀ṣì wọ́n sì du gbogbo ibu tí ń bẹ lára mi wọ́n du gbogbo ẹ̀ dànù síta. Ayélàgbé bẹ́ẹ̀ ìwọ lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ìgbálẹ̀ wọn fi nà ọ́ yìí apá ìgbálẹ̀ rẹ̀ lára rẹ o. wọn lù mí orí ibu tí ń bẹnu ayé mi wọ́n lù bọ́ta. bẹ́ẹ̀ ni. ètò lásán ni. kíni. òfò ọ̀hún ṣo ti wá kúrò náà. ìyá rẹ̀ tí kí ni tí ń ṣe yín gan-an kí ló tẹ̀ fi tí yín ṣe tí yín ṣé bíbí wọn bí yín wọ́n sì bí èmi náà ni ẹ sì ti rìn yín bó ṣe wù yín ẹ ti jẹ́ kẹ́mi náà rìn tèmi lọ́tọ̀ ìyá retí àmọ́ tá à ń retí láti jẹ́ ọjọ́ yìí. ń bọ̀ ìbọn àwọn ládẹ́ẹ̀dì bí àwọn títí àárín kankan bí gbogbo wa láńdíkàpù rẹ̀. ẹ ti tí ń ṣe tí. Ayélàgbé ẹ fi mí lẹ̀. Ayélàgbé ìyá rẹ̀ ó máa ń retí ìjọba.
bọ́dá mi. Ojú rẹ̀. Báwo lè rí ti? Ìwọ náà ní báwo lè rí ti? Báwo lè stọ́dì? Wọ́n wà lọ́fíìsì, wọ́n wà lọ́fíìsì. Má lọ gbó tí ìwọ náà ti wá bá wọn ṣiṣẹ́ láti yẹn wá bí. Ó mi ṣáà ti dọ̀rọ̀ Ìyá wa wá gbà pé kọ́lá ti rà bọ̀. Àwògá ó ti pẹ́ gan o. Ẹni ò tẹ̀ ò tẹ̀ ń pè mí wọ́n rárá. Ṣàgbà. Ó kì í tẹ́ bá dájú rẹ̀. Wọ́n sì fún ẹ̀. Bẹ́ẹ̀ sà. Kò dùn sí i. Káàró dòká sùn kí lára àlè fẹ́ mu. Wọ́n sì lọ láti jọ́njọ́ bójú wẹ̀yìn kí ló dé kò dùn sí i. Dádì mi, ní bínú sí mi náà. Ìlànà tẹ́fi sílẹ̀ fún mi náà ni mò ń tẹ̀lé. Ẹni kí n fi àárọ̀ ọjọ́ mi pẹ̀lú irun dúdú kí n fi ṣiṣẹ́ owó. Kí ni fi irun funfun jèrè iṣẹ́ owó mi lọ́jọ́ alẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ báyìí. Tẹ́ bá ní kẹ́ wò àwọn ọ̀rẹ́ ń tẹ̀lé olùgbà tí wọ́n ti fi àárọ̀ ọjọ́ wọn ṣeré. Níbo náà wà lọ́jọ́ yìí? Wọ́n ti bá gbà lọ. Àlẹ́ tí èmi náà máa ń pray bí kí lè máa fi irun funfun jẹ́ṣẹ́ owó mi bẹ́ẹ̀ ṣe ń jẹ báyìí. So mo ti pray pé Ọlọ́run jẹ́ kó ṣe fún mi náà. Wàá dẹ̀ jẹ́ pẹ́ bó ṣe sọ yẹn. Ṣé o rí nǹkan tó sọ pé àwọn kan wà tá a jọ ṣe kékeré tó jẹ́ kí wọ́n ti bá gbà lọ tó ti parẹ́ máyé lára kì í ṣe àwọn náà Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Àwọn bó ṣe gbàdúrà yẹn á rí bẹ́ẹ̀ fún ẹ lágbára Ọlọ́run àdúrà á dẹ̀ máa gbà. Irun fún tó bẹ lọ́hùn yẹn Ọlọ́run á fún ẹ. Àsìkò tó bá dásìkò tó bá ń jẹun yẹn kò ní pa ẹ lórí. Iṣu ọmọ àdè jìnnà fún ọ náà bí iṣu ẹ̀yin náà ṣe ń jìnnà fún mi lójú ẹ̀mí mi báyìí ẹ̀ẹ́dẹ̀ ní ṣàṣetì lágbára Ọlọ́run. Dáàdì iyọ̀ ṣé ẹ bá mi gbúrò ọ̀rẹ́ mi Ayéláàgbé. Bọ̀dá Ayéláàgbé lẹ pè bẹ́yẹn tẹ́ ẹ fi dàdálẹ̀ gàràgà. Ẹ wo ẹ jẹ́ máa dúpẹ́ tí yín. Bọ̀dá Ayéláàgbé ò máa ṣọmọ gidi mọ́. Wọ́n máa ti di pátá sí ìròyìn. Ẹ wo wọ́n ṣe ń dàdúgbò rò ní wọ́n ń bá ìyá wọn jà ní wọ́n ń bá àǹtí wọn jà. Àdáná wọn fi ń lé wọn káàkiri. Fọ̀rí. Òbí lórí Ayéláàgbé tí wọ́n béèrè yẹn Ayéláàgbé ti dọmọ gànfẹ́. Ayéláàgbé bó ṣe ń yọ̀gọ̀ ló ń yàdá ló ń yọ̀bọ̀n ló fi ń lé gbogbo èèyàn káàkiri. Ǹjẹ́ ó dára kán rírò wọ pẹ̀lú Ayéláàgbé pẹ̀lú bó ṣe kàwé àti bó ṣe responsible yìí? Ṣó yẹ kán rí wà táyéláàgbé tó lẹ́mi kọ́kọ́ pò ṣe pé èèyàn tó béèrè yẹn bìlísì ni. Bẹ́ẹ̀ ni. Ṣé tí wàá burú tó yẹn? Ó burú jáì ó burú jù bẹ́ẹ̀ lọ. Kudos. Ìgbà tó wá the last time ó ní ìlérí tó ṣe fún mi. Ó sọ fún mi pé ìwọ nìkan kọ́ ló máa wá. Bó ṣe wá sí tí mo tún rí pé ìwọ nìkan ló wọlé ó tún surprise mi pé ìwọ nìkan ni mo rí. Àwọn ìyàwó tán ní kẹ́ wọ́n ń kọ́. Kí ló dé tó tún ṣe Kudos má kárí bọ̀ náà òdodo ọ̀rọ̀ là ń bá ẹ sọ. Gbogbo nǹkan láyé yìí ló lásìkò. Mò ń ṣàdúrà níbi lẹ́ẹ̀kan pé iṣu ọmọ á jiná fún ẹ jẹ. Iṣu tiyín ti ń jiná fèmí báyìí. Ìwọ náà yẹ kó o tètè kára mọ́. Ṣó ti yẹ má jẹ́ kọjọ́ lọ lórí ẹ. Ṣó rí owó ó lè dé nígbàkigbà. Àmọ́ ọmọ bíbí o ò lè lówó léèní kó sọ pé o fẹ́ bímọ léèní o. Ọ tó bá ṣe bí báyìí òun náà máa dàgbà lọ pẹ̀lú stage ẹ ni. Ṣó ti yẹ. Daddy, mo really appreciate at least ẹ fẹ́ nǹkan rere fún mi. Ẹ náà fẹ́ rí ọmọ yín. Ẹ níbẹ̀ tí sọ fún mi ní pé ẹ fún mi ní time. Èèyàn bíi màámi ni mo fẹ́ fẹ́. Ẹ máa gbàdúrà fún mi kọ́ lọ́n gbé mi pàdé ẹ̀. Má jẹ́ kó late jù o. Kudos, má jẹ́ kó late. Ó ti ń pẹ́ jù. Àbúrò ẹ̀ bó ṣe wà yìí, bó ti fi ọkọ ẹ̀ hàn mí. Obìnrin lòun Daddy, wọ́n mú late come àfọkùnrin. Àwọ̀ bí wọ́n mú late come. Ìnáwó rẹ̀ kan over 40 they are still single. Ọjọ́ ń lọ lórí ẹ̀. Wọ́n mú late come àjàre. Kudos. Ọ̀rẹ́ mi owó yá. Kudos.
ọkọ̀ funfun nígbà wo sáà fún yóò tó bí 12 million. jọ́sìn nìkan mílíọ̀nù ìlú ìgan kò tiẹ̀ wá yéèyàn ìgbà kan iye tán tọkọ̀ yóò tó bá wọn ọkọ̀ tí ò ju 7 million lọ ń gbà kan wọ́n mọ àwọn tó máa ń lò 7 million wọ́n ń tà ń gbà wọn àmọ́ kọjá ń pé 20 million wọ́n mọ̀ tà ń gbà tí ó sọ̀rọ̀ pé bá ti bá mi sí ọkọ̀ yìí kọ̀kọ́ rà fún ìyá Ayélágbé kọ́lọ́ọ̀dì tí wọ́n rà fún ìyá mi ò fẹ́fẹ́ ni. dákun bó ló ṣe mọ̀ pé ọtọkọ̀ yìí ní 7 million. gbogbo ìgbà mo wà ní secondary school mo mọ̀ ń pa ọkọ̀ ọmọ iye tó ń tọkọ̀ ń gbà wọn. tó pẹ́ nígbà kan náà lọ́wọ́ kan lọ Canada ó ní òun fẹ́ sí ẹ ṣe kékeré nù nǹkan tí mo kọ̀ bọ̀. ẹni ló ń lo sọ fún sóun ló lọkọ̀ yìí. tó bá ní. bàbá máa jọ yín lójú sí. ẹ̀yin wá wò mí èmi kọ́ mo lọ́pẹ́ Elédùmarè ọba ló lọ́pẹ́ ìjà dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀pẹ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ṣẹ̀dá wa. àìmọye oore tá a ti ṣe fáwọn èèyàn tí wọ́n wá mọ́rẹ́ tí wọ́n lè rí tí wọ́n lè kà tán ńgbà bá wa sóre fún wọn tán òun ní padà wá dúpẹ́. ìwọ mọ̀ ni. èmi gbọ́dọ̀ dúpẹ́ bàbá láńgẹ́lì tọ́lọ́run lò fẹ́mi. bọ́ bàbá ṣé ẹ mọ ẹni tó ń gbó bí ajá ń bẹ̀ yẹn rí mi. kí n tiẹ̀ pẹ̀lú titi ẹ̀ ọ̀ ṣe pé ilẹ̀ kọ́ máa ṣe wèrè tiẹ̀ ilẹ̀ ọmọ lọrí báyìí ọmọ bọ̀rẹ̀ ni ìkó ìkọ́bára agara ò ní dólódùmarè aburú kankan ò sì ní í sí ọ. ọlá yín ni o. ọlẹ́ Elédùmarè ọgbọ́n mi. tó bá ní. ẹ dákun tẹ́yìn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ èmi ni ẹ mọ̀ ọ́ rí ni èmi lẹ́ẹ̀kan sọ pé ẹ mọ̀ ọ́ rí ni. ẹ jẹ́ kẹ́ni yóò dùn náà èmi kọ́ sọ pé àwọn ò dá mi mọ̀ ẹ wò mí dáadáa ẹ̀yin tó ń pé ńgbà tẹ́ wá tọ́jú ń pọn yín nígbà tẹ́yìn àtọlọ́kadà tẹ́jọ́ ní ágímẹ́ǹtì tó ń pé àwọn oníbọ̀wùdù tí wọ́n wò yín gan wọ́n fẹ́ gba òkú yín lọ́wọ́ ọlọ́kadà ni àbí mo fowó sọ̀tì ẹ̀ mo dàbí àbú ẹ̀bẹ̀ nínú láìpẹ́ yìí ni àbú ẹ̀bẹ̀ ti sẹ́ẹ̀tù ẹ̀ èmi mo fún yín lọ́wọ́ lọ́jọ́ ntọ́lọ́kadà òfin fi yín wọ́ sí i. ó ṣe ó gbé mi sáré rárá gbogbo mo fowó yìí sí orí pé ibi tá à ń wí ládé kò jìnnà rárá kò ṣe bá ń gbowó owó ni ó yé mi ibi tó ń sọ̀rọ̀ lọ mo mọ̀ wípé àdéhùn 200 lájọ ṣe ṣùgbọ́n tí bá sọ tòótọ́ fún ẹ ò ní gbé mi orí bójú ṣe ń pa mí bọ̀ jọba manage 100 naira. tí wọ́n bá sọ ọ̀tọ̀ fún mi mi ní gbé yín ẹ ṣe fún mi lọ́dọ̀ naira ẹ wo ẹ má wọ́n ẹ̀mí rárá o ẹ wò mí ẹ yà wá kó pé 200 naira lájọ ní àdéhùn ẹ fún mi lówó mi kó pé àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lọ bí kankan ṣé ń wá ẹ̀mí ni. ṣàyí nǹkan tó wà lọ́wọ́ mi mo ṣe. nǹkan tó wà lọ́wọ́ mi mo ṣe so èmi ní kí n máa fẹ́ jẹ mi kí n máa dà sínú machine kí n máa fi gbé yín lọ́fẹ̀ẹ́. tó bá fọwọ́ kan wé orí po tutù òjò ló pa mí débi tó ti gbé mi. òjò ló pa èmi ẹ fún mi lówó tèmi jọ ṣé ń wá ẹ̀mí ni ẹ fún mi lówó jọ ṣé èwo ni gbogbo èdè ló pa mí kí nìkan ló pa mí. kí ló ṣẹlẹ̀ kí ló fariwo láti bo. hello Mr. White ẹ má dá sí nǹkan tí ó kàn yín o. Mr. White Mr. Ewu ni Mr. White Mr. Parí kí ló ṣẹlẹ̀. àwọn èèyàn mi náà ni. orí ìgbà yín náà dàbí èpo ẹyin ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ. èpo ẹyin kọ́ tí èpo ọ̀gẹ̀dẹ̀ ni ẹ wo ẹ má dá sí nǹkan tí ó kàn yín o mo ti sọ ṣáájú o ṣe rí àjọ ní àdéhùn 200 naira mo wá gbede bí n sì báyìí ó wá fún mi ní 100 naira pé ká láwọn mọ táwọn bá sọ fún mi pé tí wọn 100 naira ló wà láwọn mi ní gbé wọn làwọn ṣe ní 200 àwọn débi wọn fún mi 100 naira ṣé 100 naira ló ní fi repo sínú machine. ẹ jẹ́ ká máa consider ara wa àwọn èèyàn ń bẹ ní ayé tó yípa yóò fi tì wọn ẹ ṣe o ọ̀rọ̀ náà sì mú òru wọn lè kánjú lórí ẹ ṣàánú wọn kẹ́ ẹ máa bá kọ lẹ́nu. bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó dáa ojú gbọ́ dáadáa but mi ní tẹ̀lé ìdí ni pé tí n bá gbà bẹ́ẹ̀ ọjọ́ mi ó yìí máa ṣe fẹ́ lómi but mi ní wá gbà ó máa fún mi ní owó mi tó máa pé. arákùnrin ẹ wò pé ìbàjẹ́ tó ti wà lára wọn. àdá fún yín ẹ ti bẹ́ẹ̀ tiẹ̀. mi ò ṣe rí i. 100 naira fún wọn yẹn kí ni tẹ́sí fún. ṣe ríru wọn wọ́n lè lówó lákàntó mo máa gbé wọn padà wá lọ lo POS wá fún mi lówó mi ni o. kò sí kọ́bọ̀ ò sí lákàntì mi arákùnrin. wọn tiẹ̀ ná kọ́bọ̀ Nàìjíríà mọ́ ọ̀gá ẹ fún mi lówó mi. ọ̀dà ẹ ti ń gbá wọn dì tẹ́ bá gbá wọn níbi tẹ́mi wọn bá wà tó máa kú kọ́. tó bá kú iwájú ilé yín ló wà. ẹ̀yin kọ́ mo fẹ́ fún un. ẹ gbọ́wọ́ jàre tí wọ́n fún yín lówó níṣẹ́ ìwọ̀n ẹ̀. èèyàn mi náà ni wọ́n. èèyàn yín kọ́. èèyàn yín wo. ọ̀gbẹ́ fìlà ọ̀gáfìlà máa ń sáré wáyàn shop knock. sẹ́mi àti yín mọ̀ra rí tẹ́lẹ̀ ni nípa ẹ̀sẹ̀ jọ ń pàdé for the first time. mo dúpẹ́ o o ṣé o. bá bójú yín jẹ́ ẹ mọ̀ pé mi gan mi ò nẹ́ẹ̀sì rárá. o láàánú lójú. mi láàánú àánú lorúkọ mi ẹgbẹ́ àánú lorúkọ mi. máa bá tiẹ̀ lọ. ẹ̀yin bá ti ń dúró. ẹ̀yin náà dẹ̀ wọ bọ́ọ̀lù máa yù. iṣẹ́ sì mọ̀ ń wò. ẹ lè wí ní bẹ́ẹ̀ ọmọ awo
O ṣé ọ̀rẹ́ mi mo dúpẹ́ o àdúrà gbà. ẹ sún sẹ́yìn torí ẹ̀ fọ́tò sí mi lára ẹ sún sẹ́gbẹ̀ẹ́. ṣó bàbá mu wá. mo ṣe yín lórí ẹ tó ń la hó mọ́ mi lórí bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ nù yìí ṣe ra àánú gbà nù. Mo bínú mo rò pé mo jù ọ lọ ni ẹ má bínú. Ìran tálákà náà ni mo mọjú orí àwọn náà máa ń jà sí èjì mo rò pé mo jù ọ lọ ìyá ń jẹ yín ẹ tó ń wẹ́ni tó tún kódà kẹ jù mí lọ gan mo ti ṣàánú yín ẹ tiẹ̀ fi ẹ ṣàánú ara yín. Bọ̀dá mi àánú ló ṣe lóòótọ́. èmi ṣe bọ̀dá yín ẹ̀rù bí irun mú yín ṣe rí etí ẹ̀ jọ God. ó jọ sí jẹtí. Mo fẹ́ fi nǹkan kan dá yín lójú wípé bẹ́ẹ̀ ti ṣe mí lóore lónìí ọ̀dọ̀ bàbá tí mo wá wọ́n níbẹ̀ lóore mi wà bí bá ṣe ń ṣe kòǹgẹ́ oore lọ́dọ̀ bàbá báyìí arákùnrin ẹ̀yin ni mo kọ́kọ́ náwó oore sí. ẹ tiẹ̀ lè ṣíwájú mi lóore gbà torí làwa náà wá àwa sì tuntun mọ́ bàbá ẹni bá súnmọ́ fani jẹ̀fà àwa jẹ̀fà síwájú yín tọ́lọ́run bá ti wá sí bẹ́ẹ̀ tó dá wa lóhùn síwájú yín á tún ṣàánú yín torí ìran ṣàánú sí ni á tá a bá tún rí ẹni tá a ti ṣe láàánú á tún ṣàánú sí fún un. Ọmọ awo mo gbà sí yín lẹ́nu ọmọ awo rèé mo ti gbà sẹ́yìn lẹ́nu ẹ̀yin bọ̀dá mi. Àgbà awo ṣé bàbá wà nílé ohun tó bá dùn ní báyìí ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ṣé bàbá wà nílé ó wà lágbàlá ọmọ awo ẹ ṣé o bọ̀dá. Ọlọ́run ò ní fi kọlù ẹ̀ flashing gan Ọlọ́run ò lè rí. ìyá ti jẹ́ ẹ bí yín sọ̀rọ̀ bí interpreter. wo bó ṣe ń gbọ̀n. ẹ wọ sínú ìwé Psalm 23 bó ṣe. ẹni mọ̀ sùn ní wọn gbàgbé tó kó wọn gbàgbé sá. sá má bínú wọ́n sá mọ́ lọ́n tiẹ̀. Bàbá má bínú. Mi ò gbọ́dọ̀ lẹ́yìn lẹ́fà ni nítorí ká ní pé kì í ṣe pé ẹ̀sìn mi ni gbogbo ilé ò bá má ṣẹlẹ̀. mo dáràn kò tó fún mi recognition. Embarrassment ti pọ̀ jù. Má bínú. Have to go. Èmi mo fẹ́ gbé rẹ̀ yín. Ẹ̀yin ọmọ bàbá mo máa fi nǹkan ránṣẹ́. Ọ̀dà ẹ káre o ẹ má sáré o ẹ má bínú. Ayélágbé tí rẹ̀ mélòó kí ló fi ń ṣe má sáré kọjá kádàrá rẹ̀ má bọ̀ ní tiẹ̀ má bọ̀ ọ̀dà bọ̀ o ṣeun mo dúpẹ́ o lọ́wọ́ arántí mi mọ́ pé mo ti ṣí ọ lóore lọ́wọ́ arántí mi mọ́ mo ti ṣí ọ lóore ìwọ́nu Ọlọ́run. Ayélágbé wọ́n mi gbogbo nǹkan ló ní ìgbà àsìkò tiẹ̀ ló dé ìlòfin tó gun ọkàn lálá tó ń ṣe oríṣiríṣi nǹkan lálá o tásìkò tiẹ̀ náà bá dé ìwọ náà ní yóò ní kódà ó lówó débi téèyàn lówó dé ó lọ́lá débi téèyàn lọ́lá dé ó sì lókìkí débi téèyàn lókìkí dé má kẹjú o. ẹ dákun ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ní sùúrù àsìkò rẹ̀ ò ti dé àsìkò ta ni mò ń lò lọ yìí ṣé kìí sásìkò mi ni wẹ́ẹ̀ tásìkò mi wá wẹ́ẹ̀ my time is looking poorer my time is looking dense kí ni tí ń fi sìn. ọ̀dà ibi tí mò ń lọ gangan nù ọkùnkùn lówó mú sí sọ fún ọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n kìí sọdún yìí kìí sọdún tí ń bọ̀ ọdún tó tún tẹ̀lé kìí tún sòwò. bọ́ọ̀mù tí wọ́n fẹ́ sọ fẹ́ fù ìrírọ̀ mo rò máa ń ṣèrètí ni nígbà tó sọ pé 3 years lẹ́ni kálẹ̀ pé kò tí ì sọ fún mi yìí tí ẹ̀mú kan tí mo kọ lọ́dọ̀ olókè ni. ẹ dákun ṣé èmi mo tó kádàrá rẹ ni ìtò yàn wá látòdì ọ̀run ló dé bá lé ayé èmi kọ́ mo tó. kí ni tí ń fi sìn ọmọkùnrin yìí èmi súnmọ́ yín jọ ọmọkùnrin yìí lọ ẹ má gbàgbé wá tí mo fi mú yín o ọwọ́ tí mo fi mú yín kọ́ lẹ fi mú mi o àṣẹmọ́tò ọ̀fà àti ilé yín kan mo ti sọ́ di ilé mi lọ́jọ́ tí ajá gbé ọmọ yín kan jẹ́ ń dì tẹ́ ẹ ní kan bẹ́ẹ̀ ló yẹ kẹ́nìbọ̀dì kan gbẹ́nu sí kan mọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́mu ẹ̀jẹ̀ ajá ni ọmọ life antelope àbí kílẹ̀ níyẹn wọ́n ń pín káàkiri nínú gbàǹjọ sẹ́mu bá yín mọ́ antelope ni ọjọ́ kájẹ ìkó eléku ọjọ́ kájẹ jẹ ẹlẹ́ja ọjọ́ kájẹ ní èsè tiwa mò ń gbẹ́nu sẹ́fìtì sí nítorí pé mo máa ń bá yín jẹ oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀sẹ̀ jẹ́ kẹ́mi náà jẹ yàn kí n sì fi ṣe dákú. gbẹ́sẹ̀ sọ̀n jáde ìwọ mọ́mọ́ mo ti mọ ọdún èèyàn tó jẹ́ torí ẹ̀ mo fi kìlọ̀ fáwọn ọmọ àwọn pé kí wọ́n má jẹ́ kó wọlé mọ́ àti nítorí gbogbo ẹ̀ lọ́mọ sọ wá sọ pé ajá gbé ọmọ tèmi kan jẹ́ ń dì kí n tiẹ̀ orí ẹ̀ burú kí n tiẹ̀ o tún wá wí táìwí o ní ilé tèmi di ilé tiẹ̀ wọ òrìṣà oko ìjẹ́ ti bàbá kọ́mọ làálàá ìwọ lọmọ tó ṣe ń lé yín tí lé yín fi ń gbóná mọ́ tó fi lè jókòó lé yín mọ́ ọgbọ́n mi ọjọ́ tí n bá tún rí pété ẹsẹ̀ rẹ̀ ń bí àyìn gbó n tí wọ́n ṣe fún ọ ní nífẹ̀ẹ́ sí i ìwọ tẹ́lẹ̀ mi. faramọ̀sí wọn ní kò tẹ̀lé àwọn èwo ní kàrámọ̀ èwo ń kà. àti lóhùn rẹ̀ á fi nǹkan kan kí ni a fẹ́ sún fún àyẹ̀sí tèmi dayọ̀ starboy tèmi dayọ̀ yóò bọ̀ ṣe pálí ó lọ mọ̀ sí Cairo fast. irọ́ yìí lè lọ Cairo ó jẹ́ kí kúkú lọ Canada. Canada ó rí mi gbé kòrò tó. Remember I was there for you. nígbà wo nísìnyí àti ẹ̀sìn ẹ̀jẹ̀ kó dáa fún mi náà kó tẹ̀ tó máa sọ pé remember I was there ọmọ sórí gbogbo remember flashback ní pé rántí ọjọ́ ìrègùn ní flashback wọ́n ti ìṣẹ̀lẹ̀ nígbà tí ò ti dà fún mi.
Starboy ló lálẹ́. Nọ́mbà wọn tẹ́ ń kó fúnra mi. Ẹyin tẹ́ gbàgbọ́ níbi ìjà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ẹ lè lẹ́bù 444. Ẹ dákun. Bísí o. Irọ́ no love zone angry o. Fọ́dà mọ̀ sí. Anybody ó tiẹ̀ mọ́fọ̀ kan tán náà fún mi. Téèyàn bá ti súnmọ́ babaláwo jù wọ́n ní orí ìṣòro ayé rẹ̀. I know what I'm saying. It is raining. We are trek. Ẹni tó fẹ́ fún mi lówó ọ̀kadà náà ló ti fara fún ọdún lé o. Bàbá àbọ̀rúbọ yẹn bàbá o. Mo mọ̀ dáràn. Tó bá gbẹ lásán là á wọ̀ ẹni ọwọ́ tiẹ̀ ń tútù ní ìtọ́jú rẹ̀ rí. Tó bá gbóná àsásí bí ó tutù tó bá tún tutù ju àmọ́ wá bí ọlọ́wọ́rọ́ ìkú yájẹ̀sìn ọ̀hún bá tí mo ti ṣe iná àti tọ́ ẹ̀kan lọmọkùnrin kú bí ìra níwọ̀n ìgbọ́ wọ́n gbọ́ gbé ọmọ ìlú àbí ní ìsìn tí gbogbo wọn kàrú tí wọ́n mọ̀ sunkún báyìí tí wọ́n kà ó lórí tàbí wọ́ta. Ọ̀yá bẹ́ bàbá rẹ̀ ò lè bẹ́ ìyá rẹ̀ ò lè bẹ́ ìwọ nìkan ló lè bẹ́ bẹ́ẹ̀ lọ́mọdé bẹ́ bu ẹ̀kan lọ́gbọ̀ ọ̀run ló sì ti gbọ́ kò jí náà ìwọ ló mọ̀ ń wò bẹ́ẹ̀ kò jí ìwọ díjú mọ́ ní kó bẹ́ ó lè jẹ́ pé bó bá ṣe ń wo ènìyàn nídìí ó bẹ́ mọ́ Ayéláàgbé bẹ́ kó kú dànù Ayéláàgbé àní ọbẹ̀. Wọ́n ń jà lọ́rùn kọ̀ọ̀kan ayé o ikú náà rọrùn ìní bá wọn púpọ̀ wọ̀wọ̀ ìní bá wọn púpọ̀ òjijì sì ní bá wọn púpọ̀ ọ̀rọ̀ ń fọwọ́ pa ó báyìí ní sì fi èyí jòbí. Eléyìí máa ń ṣe ikú òjijì tí bó ti rò tẹ́lẹ̀ kó tó sọ pé bóyá o fẹ́ bẹ́ ikú òjijì kọ́ leléyìí o kọ́ ya bẹ́ bó bá fẹ́ ṣe ní kíákíá kó forí gbé tó fi kiri dé ìtìmọ̀ wò kó forí ṣe páò ọ̀run ni Ayéláàgbé àní òdìjú kọ ọbẹ̀. Ọ̀sán ọ̀run ọ̀pọ̀n ẹni ojú ayé bá ń ká kókó mọ́ ọgbọ̀n lọ ní ìṣetán kú. Ṣetán. Bá a kú iṣẹ́ ọ̀tán bí èèyàn bá pẹ́ láyé kán ní kése yóò jẹ ẹran tó jí rin lọ. Alẹ́ ò lè lówó bó bá pẹ́ ní ayé a ní kó bẹ́ Ayéláàgbé bẹ́. Bó bá kọ̀ lógi á fọ́ lẹ́kọ̀ọ́ mu. Fọ́ra rẹ lẹ́kọ̀ọ́ mu kó wá bẹ́ o bẹ́ kó o kú o. Ayéláàgbé mọ̀ fi mí lẹ̀. Bó bá lóòní gbà bó bá ṣe ń ronú sí ní ìṣèmọ̀ ní ọ lára. Ọ̀rẹ́ mi Ayéláàgbé kiri oògùn bàbá oògùn abẹ́nú gangan rèé o sórí oògùn yìí bàbá mi jó yé mi wípé béèyàn bá fi lè rí ẹbu tí ń bẹ nínú àdó yìí béèyàn bá fi lè rí tó gbé sẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọtí owó onítọ̀hún pọ̀ sórí kiri tí ń bẹ lọ́wọ́ mi ló ń pè ní oògùn bàbá oògùn abẹ́nú gangan béèyàn bá fi lè rí lò tó wá ń gbọ́ ṣìkìṣìkì máa mì owó dé ṣìkìṣìkì máa mì owó dé owó onítọ̀hún yà rọ̀ bàbá mi yóò yé mi wípé béèyàn bá fi lè lo ọtí tó pọ̀ dáadáa kó fi lo ẹbu tí ń bẹ̀bẹ̀ iṣẹ́ dé mi. Ọ̀rẹ́ mi tí n bá fi lè lo bó ti sọ yìí tó wò mí wá sí bẹ́ẹ̀ tọ́pọ̀ ṣé mọ́tàn ọ kú lọ́dọ̀ bàbá o wọ́n nílé tiẹ̀ lọ́tọ̀ nítorí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún mo ṣeun ọ̀rẹ́ mi mo ṣeun ó lu ọtí tó pọ̀. Ayéláàgbé o Ayéláàgbé o Ayéláàgbé o bójú ò bá dá ìṣe lójú máa ń ti àgbàrá látòkú lọ gbogbo ibikíbi tó wá wà àánú dé ẹ̀tẹ́ ni kò máa bá bọ̀ bẹ̀ ìtìjú ni kò bá bọ̀ bẹ̀. Àmín 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 o àmín o àmín o. Ayéláàgbé o Ayéláàgbé o Ayéláàgbé o igbe kòkákòká làpárò ń ké lóko ewé ata ìtata pọ́n
látòní lọ kò ní tó fún ọ kò ní pọ̀ fún ọ yóò mọ dín ni o. Ayélágbé jọ irú ọtí wo ló mu lámòye báyìí. Ọtí. Wọ̀gbé Ayélágbé láì tí ẹ̀ kò gbọ́ mi. Ṣó o rí ọjọ́ kíjọ́ ní ọjọ́ kíjọ́ tó bá tún mu ọtí àmupara bí wẹ́lẹ̀ tó mu lálẹ́ àná ni ọjọ́ náà ni màá jẹ́ kó mọ orí ìyá tí mo jẹ́ sí mo níra mi alátẹnujẹ. Ó ṣe oúnjẹ rẹ̀ ìyá rẹ̀. Yes ma. Yé mi mọ́. Ó ti dàrú mọ́ mi lójú kò yé mi mọ́. Kò yé mi mọ́ ṣé bí lóye ń dí sí. Àǹtí mi, kí ló dé? Kí ló dé tẹ̀ ẹ̀rọ mi? Ìyá rẹ̀ ti máa onímọ̀jọ́ pọ̀ mú ọ̀rọ̀ ni. Ṣé ọ̀rọ̀ mi ò gbà kí n gbé orí mi wálẹ̀ kí n rò dáadáa? Ọ̀rọ̀ Ayélágbé yìí ó tójú sí mi. Ìdààmú tó mọ èyí kó mi sí ó ti pọ̀ jù. Ayélágbé ti ń fòwò ẹ̀mí mi ó fẹ́ pa mí. Ó sú mi. Àǹtí mi, ṣé bẹ́ẹ̀ mo pọ́ ọmọkùnrin lọ́mọ tẹ́ bí? Ayélágbé àdẹ̀ máa wò pé àwọn táwọn jọ ṣe kékeré wọ́n ti rìn síwájú, wọ́n ti lọ sínú ayé, wọ́n ti ṣe rere. Ẹ̀yin ẹ̀bùn wá sí èmi àti ẹ̀gbọ́n àtàbúrò inú ilé bàbá wa la ṣe gbé. Àwa méjèèjì lọ ilé ọkọ a tún padà sí wíwá dálé oṣù. Inú ilé iná lẹ ti tọ́ Ayélágbé tó fi tó bó ṣe tó yìí. Ṣé mo pé òun náà máa díjọ́ òru, a máa jókòó, a máa ronú pé irú ayé ò rí. Àwọn táwọn jọ jẹ ìrọ̀gùn wọ́n ti lọ sí ibi tó dáa, wọ́n ti ṣe rere, wọ́n ti lọ lóyìnbó, wọ́n ti lọ káàkiri, wọ́n ti dọ̀gá ń bí tán wà. Ká máa rò ó. Ó dá mi lójú pé gbogbo ètò ṣe káàkiri ìgbìyànjú àti ìlànà. Àwa sí àríyàn gbé wa sílé ni ṣe bá tiẹ̀ lọ àbọ̀. Ta ló fẹ́ gbóhùn sílé? Níbo ló fẹ́ lọ tó fẹ́ bọ̀? Ó ló máa gbéyàwó sílé. Ilé wo ló fẹ́ gbéyàwó sí? Ṣé òun tó yẹ pé òun gangan abẹ́ ìyá ẹ̀ ló ṣì wà ní wòye? Àmọ́ ẹ wá jọ kó tó wá dípò máa lọ máa lọ. Ẹ má fi ìrònú ṣe ara yín léṣe. Torí pé àìsàn kì í ṣọ̀rẹ́ ara. Ìrònú kẹ̀rẹ̀ ló ń má àìsàn wá. Ó wà lára nǹkan tó ń dá àìsàn ságọ́ ara. Ìjọ nítorí Ọlọ́run àti mi. Ẹ mú ìrònú kúrò nínú ọ̀rọ̀ yín. Ṣé ní kẹ́kọ̀ọ́ máa fi àdúrà àwọn Ayélágbé lọ pé gbogbo ibi tó bá lọ kó bá àánú pàdé pẹ̀. Ṣé àbúrò mi ẹ̀sìn? Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣé bí Ayélágbé ìbá tiẹ̀ dẹ̀ ṣe sùúrù? Ìbá ní kó dàsìkò Ọlọ́run. Ogun àfòkiri tó bá tún lọ gbé nǹkan mi lé lọ́wọ́ nǹkan ẹ̀rù ń bà mí. Ìbá ní sùúrù dàsìkò tọ́lọ́run kọ fún un. Tó bá dé máa tún bá sọ. Àmọ́ mo fẹ́ kẹ́ fi sẹ́yìn ọkàn yín pé kò lè ṣaláìṣe gbìyànjú o. Ó máa ṣe. Àmọ́ ká tọ́ sọ́nà kó má lọ bọ́ wa ni. Àdúrà táwọn máa gbà lọ́nà. Ká dẹ̀ túbọ̀ máa tọ́ sọ́nà. Ṣé ti gbọ́? Ó ṣeun àbúrò mi. Ó ṣe. Ọlọ́run á jẹ́ kí ṣọmọ jiná fún gbogbo wa jẹ. Àjọ jẹun ẹ̀ náà ní lágbára Ọlọ́run. Ayọ̀ tiẹ̀ náà kúkú dé. Ṣé? Bàbá o, ẹ lẹ ẹ pẹ̀lẹ́ kú tọ́jú wa. Bàbá ìfẹ́ ṣiṣẹ́ sí ni o. Elédùà ò sì ní já ṣiṣẹ́ sí. Ṣebí ẹ ní ewé òroǹbó 10. Bẹ́ẹ̀ sì ni ata àjọsí 10. A wá mú alábàáhùn 2, odidi 2, a kó sínú, a wá jó gbogbo papọ̀. Ṣé bó bá tán bá? Ọ̀kàrí ọkù làákàì. Èmi rò pé ó ti gbàgbé tẹ́lẹ̀ ni. Èmi rò pé ó ti gbàgbé ni.
ìsọ̀yé sì ń bẹ lára rẹ̀ bó ṣe ṣe náà nù bó bá wá jó gbogbo ẹ̀ tán ọ wà wá ike kan ọ̀rọ̀ gbogbo ẹ̀ sí ṣùgbọ́n léwọ̀ sọ́ọ̀rí tó bá rọ sínú ike tán ọ wà wá ọṣẹ ọ fi fọwọ́ rẹ̀ tí ó mà tónítóní torí tí ẹbu rẹ̀ bá fi lè kàn ọ́ lẹ́nu sọ ọmọ tí wọ́n ń pè ní ayáyá. ayáyá ẹ̀wọ̀n tún yẹ báwọn. ọmọ ayáyá ọ̀dà ọmọ ayáyá nìsín ọ làjú rẹ̀ lẹ̀ báyìí ọmọ rí báyìí tí wọ́n bá sọ̀rọ̀ ọmọ gbọ́ ṣùgbọ́n ò ní lè fèsì padà. lọ́mọdé arúgbó ayáyá ọmọ yìí ó di ni ọ̀kàrí tó bá wá wù ọ́ tó bá fẹ́ da yáyá kò lè kàn mú ẹbu díẹ̀ kó dà sẹ́nu ni lọ́ bá da yáyá ń tiẹ̀ nu. gásì bí èèyàn bá fẹ́ bá tèèyàn gbọ́n kékan èèyàn ó lè bù sẹ́nu lẹ́nu. owó ìyá sẹ́mi nǹkan bù sẹ́nu rẹ̀. ṣé tó wá kọ́ lọ́dọ̀ mi nu èmi ò bá tèèyàn jẹ́ o ọgbọ́n mi ó ti lọ́ọ́ jàre. ẹ ǹlẹ́ bàbá. bàbá ẹ dá mi lóhùn látẹ̀ nǹkan ni. àlejò ọkùnkùn dé bínú ni mo rí ọ nítorí ṣẹlẹ̀ ni pé á yanjú kan tán ká tó gbọ́ bòmíì ni mo ní kọ́kọ́ dóhùn lóhùn kó wọn lọ máa ṣiṣẹ́ lọ ní tiẹ̀. mo gbọ́ ń tọ́ sọ ó sì yé mi yékéyéké ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọ̀sẹ̀ jẹ́ ká fìjà fi Elédùmarè jà má jà fi owó ara wa báyìí má jà fi gbẹ̀san. bàbá ṣẹ́rí. ẹ farabalẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ wò mí kinní kan bẹ tí ò ń yá àwọn èèyàn téèyàn bá ṣèkà fún èèyàn wọ́n fi kà san fún un nítorí ẹni tó ṣèkà fún ọ lónìí ó lè padà wá sí dáadáa sí ọ lọ́la. bàbá gbogbo nǹkan tẹ̀ ń sọ ló yé mi àmọ́ síbẹ̀síbẹ̀ mo bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn tó bá lè gba ìjẹ lẹ́nu èèyàn tírú onítàn tó bá rí kú tó fẹ́ pààyàn onítàn wọn ò mind láti fi kú yẹn pààyàn. bàbá níbi iṣẹ́ tí mo ti ń gba èyí tí mo ti ń gbẹ̀yẹ̀ ló wá dé lọ́sọ̀ọ́ kò òru kan ló wá sọ mí di ẹni yẹ̀yẹ́ ló sọ mí di ẹni yẹpẹrẹ bàbá mi nígbà o mo gbọ́dọ̀ gba ẹ̀san ni. n tèmi kàn rí ń bẹ̀ náà ni wípé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. bàbá ẹ wò ó bẹ́ẹ̀dì yẹn bá dá mi lóògùn ni mo fẹ́ fọ́ lẹ́yìn ni ẹ̀yìn eléèkẹrẹ mo dẹ̀ ṣetán láti fọ́ dànù. o fẹ́ fọ́ lẹ́yìn. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà mo ti gbọ́ kò sí wàhálà èyí ò ló kéré jù. ẹ ṣé bàbá. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ yóò ná ọ lówó. mo ṣetán láti ná. owó tí ó sì ná 13,500 naira. péré. bẹ́ẹ̀ni. mo ti ṣetán ẹni iye tó wù kó lè ná mi mo ṣetán láti ná. sọ wá rí owó yìí kì í ṣe pé mi mo fẹ́ ná o á fi ra èròjà ni tá a bá wá fi ra èròjà yìí tán bá a bá pèlò rẹ̀ tán ìwọ gangan fúnra rẹ̀ ló fowó ara rẹ̀ ṣe o. má ṣe nǹkan tẹ́ bá ti ní ṣe náà ni màá ṣe kí n ṣáà ti gbẹ̀san yẹn nǹkan tẹ́ bá ní kí n ṣe ni màá ṣe. òjò bẹ́ẹ̀ lọ. a dúpẹ́ bàbá. ọwọ́ ẹ̀ ló kù sí báwọn. má máa rí. ọ̀rẹ́ mi ẹyẹ oko ti ń pariwo kòsòròkòsò ọwọ́ ayé ò tí ì tẹ̀yìn ṣe mọ́tàn ó ti ṣòro fún ta èyí sì lẹ́ni ní mọ̀sán kò mú kíkan kí n mọ gbọ́ pé o wà ní báyìí etí mi ń nà òkè afẹ́ra wọn ni mo bò wá bá ọ tí bọ́wọ́ tí bá ń lọ ni wọ́n ní èyí fi àbí aṣọ ọ̀rẹ́ mi wọ́n gbàgbé àjọṣepọ̀ tí ń bẹ láàrin mi rẹ̀ láti léèwé tọ́lọ́run fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tá a tún fi ríra padà dákun ràn mí lọ ayé ò ní fún gbẹgbẹ ọ ṣàánú. Ayéláàgbé ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ nígbà tí mo dé tí mo bá ní ipò tó wà yìí. As a matter of fact, I'm not really happy. Ìgbà tí Popsi ròyìn àwọn nǹkan tó ń go through fún mi ó lè bà mí lọ́kàn jẹ́ gan-an. It shouldn't be you. You happen to be a very brilliant guy. Then back in this school. Yeah, I'm about to just say that was then. That was then. Yeah. Gbogbo àwọn ọpọlọ ọgbà yẹn ibo ló wà. Ẹni ìjà ọba lè ń pera ẹ lọ́kùnrin. Gosh. You can't believe I lose a lot of things myself. I lose myself first. Kò ń ṣe wọlé kó wà ní ipò tó wà yìí. But let's just put speaking grammar aside. I am not happy.
deep down, I am tired. What is the problem? I found myself as nobody. Life don't worth it. I don't know how to describe myself right now. But nevertheless, agbára Ọlọ́run máa sapá mi láti ẹ̀pẹ̀. Wàá dé kúrò nínú gbogbo ìṣòro tó wáyé. Life will be okay with you. You will live a standard life. I promise you that. Oh, yeah, Kim Padani on the 17th. Actually, I'm going back on the 17th. But moving Dialogy, we are going together. Wow. Yeah, no. You've done more than enough for me. Thank you so much. Time to give me no payback, Lily. Thank you so very much. In the face, bye. Thank you. So, to bá di on the 17th, wá pàdé mi ní ọ̀dọ̀ daddy mi báyìí. Bí báyìí ni màá gbà padà. So, and we are going together. Go and arrange your things, and we are going to Lagos. Yeah, and I'm assuring you, by the time you get to Lagos, your life will change for good. AYELAAGBE tí wọ́n ń pè ẹ́, wàá rówó ṣayé. Inú á sì dùn. My friend, everything will be fine, okay? Indeed. Inú rẹ̀, AYELAAGBE, ṣé owó ọ̀sẹ̀ tẹ̀lé pé irun kún mi lórí náà? Why tó bab? Ṣé o mọ̀ pé irun kún? Aṣọ́dọ̀tì. Ìbẹ̀rẹ̀ kan mìíràn máa pé náà. Ọyẹ rẹ̀, sórí òwò èrè kó gẹ́rì, ọ̀nà ẹ̀ ló pọ̀. Ó ń ṣe wèrè náà. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ pọ̀ tá a sọ. That's cool. And now for how is life generally? How is Lagos? Well, that's been good. It's been good and rosy. Anyway, I've been in Lagos. Sometimes like that. Eko, I'm just pissed. I'm on traffic and all. We get used to it. Wọ́n ní mo mọ̀ yẹn kó rìn ní kó ní táìmù kan tí àwọn ibì kan máa ń block, kó ní táìmù kan tó máa ń free. Àwa ti get used to it. Tó bá ń lọ síbi iṣẹ́, wà á ti jí láti 3 o'clock. Tó bá fẹ́ létò. Ìgbà wo ló fẹ́ wọlé sùn? My brother, that's Lagos life for you. Anyway, jẹ́ ká dúró de dáàdì confide tó máa ti dé mi àti máa jáde máa gbé ẹ ṣayé. AYELAAGBE. Bá fi mùgù, fi àpò mi kémi náà lọ́wọ́ yọ. I will do that now, you should know. But jẹ́ ká lọ ṣe fàájì mi náà. Ṣé sáìsì kan náà láti jọ ń wọ̀? Ẹ ṣe kiri sẹ́sẹ̀ mi náà. What What are you trying to do? I just want to put my leg and feel myself. You can never size you, guy. Let me try. Ó ti wò jìgbà lẹ́kẹ̀, ẹnu yọ ó, ẹnu yọ, ẹfẹ́nu yọ. Mo ní kí n fọ̀rọ̀ yìí tó yín létí kó má dàbẹ̀ ni pé mò ń dáwọ́ wú lẹ́yìn. Tí wọ́n máa fi di on the 17th mo fẹ́ padà. Èmi pẹ̀lú ọ̀rẹ́ mi AYELAAGBE la jọ ń padà. Bẹ́ẹ̀ ni sà, ó máa pàdé mi ní ọ̀dọ̀ yín bí báyìí. Àjọ máa lọ síkò. Kudusi. Sà. Kí ló pa ìwà àti AYELAAGBE pọ̀ débi pé o fẹ́ mú AYELAAGBE dání lọ sí Èkó? Ṣé ti gbàgbé pọ̀ rẹ̀ mi ni? Mo mọ̀ pọ̀ Mi lè rẹ̀. fi sílẹ̀ situation tó wà báyẹn. Mi lè fi sílẹ̀ ní situation tó wà báyẹn. Ohun ọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ ọgbẹ́ ọkàn sí mi láti ìgbà tí mo ti dé. So I can't just take it anymore. Mo ní láti ràn lọ́wọ́. Kudos. O fẹ́ mú AYELAAGBE lọ sí Èkó bí ẹni mú kú lọ ni. O fẹ́ mú AYELAAGBE lọ sí Èkó bí ẹni márùn lọ́wọ́ dání ni. Ikú ò tí ì ṣetán tó máa pa ẹ́. Àwọn òdẹ ní gbé ẹ̀dẹ̀. Kí lè rí dàbí? AYELAAGBE. Kò ń ṣe ẹni tó lè mú lọ. Kò dẹ̀ ń ṣe ẹni tó lè ràn lọ́wọ́. Ó ń dáa fún ẹ. Mò ń rí ẹnu mi ń dùn. Ohun tó máa bà ẹ́ láyé jẹ́ ò ní ṣẹlẹ̀ sí ẹ. Èmi ni mo rí gbogbo ẹ. Mo rí lé, mo rí ta AYELAAGBE. AYELAAGBE tí wọ́n ń wò yẹn, ayé ẹ̀ ti bẹ́ lẹ́gbẹ̀ẹ́ o. Má gbìyànjú àti súnmọ́ AYELAAGBE o. Tó bá jẹ́ pé o bá máa ran AYELAAGBE lọ́wọ́, máa jẹ́ kó o mọ àsìkò àti ìgbà tó bá máa ràn lọ́wọ́. Ṣùgbọ́n the 17 ni ìwọ ń lọ ti àbí? Bẹ́ẹ̀ni sir. Ẹ kò lè tó báyẹn mọ́. On the 16th ló gbọ́dọ̀ máa lọ. Bẹ́ẹ̀ni. Dàdí. Kudos. Ṣé bẹ́ẹ̀ lè ní pé ẹnikẹ́ni téèyàn bá nípa láti ràn lọ́wọ́ kéèyàn ràn lọ́wọ́? Kì í ṣe bí ẹni tó fẹ́ hàn yàn lè mọ̀. Kò ṣe bí ẹni tí ayé ẹ̀ ti jóná tó fẹ́ máa kó lọ́mọ téèyàn.
òun ṣerú AYELAAGBE Kúdùsí Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ o, àrídùnnú ọmọ ló jẹ́ fún mi o, má jẹ́ rí ẹ láàrèpòṣe o, ìjọ́ tó ti mọ̀ mí wọn ò kó kinní sí mi lọ́wọ́ báyìí wá bá yín rí o, ìyẹn náà dẹ̀ ní rí bẹ́ẹ̀ o. O gbọ́ ohun tí mo sọ fún ẹ, fi AYELAAGBE lẹ̀ kó máa gbáyé tiẹ̀, wọ́n ní AYELAAGBE kó máa gbáyé tiẹ̀ torí báyé bá ṣèèyàn wọ́n tún dúró tí èèyàn wọ́n tún mẹ́gbàá dání, ayé tó ń ṣe AYELAAGBE wọ́n dúró tìtàn mọ ẹ̀gbàá dání báyìí pé sẹ́ẹ̀ a máa ṣe ẹ́ débì kan yìí. Ìgbésí AYELAAGBE dàbí ikú, àrùn, òfò, ìbànújẹ́ àtòhun ìpayé kékeré. Tó wá yẹ kó o bọ́ sínú ihò kìnìún àsọ̀rọ̀ ẹ̀dí Daniel o, ó sì jẹ́ nìyẹn o. Ìjọ́ tí mo ti bí ẹ o wo igi mú mi báyìí rí, gbèlè nǹkan sí kó o wá ló máa ṣe kíni o máa ṣọ́ nǹkan mọ́ mi wájú, ó gbómi lẹ́nu ọ̀rọ̀ rí. O ti gbọ́ f'AYELAAGBE lẹ̀ láyé tiẹ̀, wọn náà tó láyé tiẹ̀ wọn ń ṣẹran mìíràn kó kọ̀ọ̀kan pa. Nígbà tí bẹ̀rẹ̀ láti kékeré ẹ o ò bóyàn ládùúgbò rí, wọn ò dẹ̀ sọ̀rọ̀ òdì sí ẹ rí. O ti gbọ́ o sì jẹ́ nìyẹn. On the 16 ló ń padà sí Èkó. Kéde máa wo dáàdi mi dẹ̀ ti promise gan. Ti promise ilẹ̀ o. Ayé àtijọ́ ni pé àyẹ̀rógun promise and fail. A fail a tún fail kọjá ibi tí ò lérò. It's a pity. Ìyá mi, èmi wò ó pé gbogbo bí mo ṣe ń sáré sọ́tún sáré sósì, ó yẹ kẹ́yìn náà máa bá mi sáré ni. Àbúdìgbà tí ilé ayé bá sú mi pátápátá kẹ́ tó bá mi jáde sọ̀rọ̀ ayé mi. Inú mi gbogbo ìgbà ní fi ń bàjẹ́ yín náà mọ́. Ìyá mi, ṣé mọ́tàn yìí ayé ti sú mi gbogbo lójú pọ̀ yìí ayé ti sú mi. AYELAAGBE ayé ò ṣe wá sú ẹ, kí lọ́jọ́ orí ẹ táyé ń sú ẹ. Ìyá mi, àgbọ̀n yín ìsìnlẹ̀ sí ń jẹ lọ́bẹ̀. Ayé mọ̀ ti yí padà pọ̀, àwọn tí ò tó mi ti ní. Ẹni tá a jọ jẹ́ ọjọ́ orí kan náà ó ti dáa fún wọn. Kí wá ló dé? Ìmọ̀ wá láti ilé ọlọ́tọ̀ tí tèmi fi yàtọ̀. Ìbẹ́gbẹ́ pé o, oúnjẹ ọmọ ìtìwẹ̀ yín náà jẹ ni. Ìyá mi kì í dáa fún mi táwọn tí mo jù lọ, kò sì yóò rí bẹ́ẹ̀. AYELAAGBE mọ́ làágùn jìnnà. Ọkọ mi, ó fẹ́ kó o mọ̀ pé gbogbo nǹkan fẹ́ sùúrù. Dìgbà wo? Sùúrù. Ìyá mi, ẹ̀mí fọkàn náà fún mi o. Ẹ̀yin lọ́lọ́kọ̀ tó wà wáyé. Tó bá ti sọ fún yín rí pé ń lè là, ẹ jẹ́ mọ̀ kí n yé dára mi láàmú ká. Irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu rẹ̀? Wo bóyá nǹkan tó ń gbòórí lè ṣàlàyé fún ọ. Ó rí láti ìgbà tí mo ti bí ẹ báyìí tó ti wà lọ́mọ ọwọ́ ni wọ́n ti jẹ́ kó yé mi wípé ọmọ tí mo bí yìí o, ọmọ orí ọlà wáyé, ọmọ orí owó wáyé, ọmọ orí òkìkí wáyé, ní wàhálà wàá lò. Ọkọ mi, sùúrù la máa ṣe, má jẹ́ ká kánjú torí ọ̀ràn o. Èmi dẹ̀ mọ̀ wípé ìgbà tó bá tó àsìkò lójú Ọlọ́run láti mú ìlérí ẹ̀ṣẹ̀ nínú ayé ẹ̀, á wá sí ìmúṣẹ. Sùúrù ni kò jẹ́ ká ṣe. Wàá lówó, wàá là. Ìyá mi, wọ́n sọ fún yín pé orí ọlà mo gbé wáyé. Bẹ́ẹ̀ni. Ẹni ó gbórí ọlà wáyé, ó ní ò tí ì rápẹrẹ pé wọ́n láyé o. Mo ti forí gbági gbọ́ pẹ́ sórí ìgbà orí bá là. Adùn nígbẹ̀yìn ewúro mò ń gbọ́. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi ó di tàsálà o. AYELAAGBE, má fẹnu sọ̀rọ̀ òdì síra ẹ̀. Èmi mọ̀ pé wàá lórí. Àsìkò tó dẹ̀ máa ní ọwọ́ Ọlọ́run ló wà, á dẹ̀ wá sí ìmúṣẹ lójú ayé mi náà lẹ̀. Àmọ́ pẹ̀lú gbogbo ohun tó sọ sílẹ̀ ó ta méjì. Èmi náà tún wá fi ìrìn ẹsẹ̀ mi
máa jáde sí ìgbọ́ torí ọlọ́run má sáré mọ́tò kó kọlu kẹ̀kẹ́ o yá fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọlọ́run àsìkò ọlọ́run òun lójú. ẹ jáde sí. máa jáde sùúrù ni kí wọ́n ṣe. orí mi má tún o bẹ̀rẹ̀ kò tún ẹ̀ wò ọlọ́run ojú ẹ̀ wò má jẹ́ ìyá mọ́ o dákun lànà fún mi bàbá ìyá yìí tó ọlọ́run bójú ẹ̀ wò. níṣonígbà ní igbó igi ọ̀dàn níṣonígbà ní ọ̀dàn ọ̀sẹ̀ tó níṣonígbà ní olódùn ẹ̀ẹ́dínlógún kò ṣòro. bàbá níbi tá a ti rí ìwòrì bòbí arábìnrin mo mọ gbogbo tọrọ máa gbọ́. gbogbo nǹkan tí òun rò kó ṣòro kò ní ṣòro gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. àṣẹ bàbá. àwọn nǹkan táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tó wá ń wò pé báwo lèmi ṣe sórí àsìkò ti tó Elédùmarè yóò jọ bá ojú rere pàdé. àṣẹ o àṣẹ. wà á gbọ́ dáadáa wọ́n sọ ṣe kan fún ọ sọ ránṣẹ́ tí n bá ṣe fún ọ tó o bá ṣàbólògùnṣe ní òòṣà aago kan ọ̀sán tóòrùn kàtàrí gbọ̀n olówó ẹ sórí bó bá wá ṣe wọṣọ ìtàn kò ṣe àṣínà láàpẹ kò ṣòro orúkọ rí rù ọ ní tó dá mi lójú ń sọ fún ọ níbi tá a ti rí ìwòrì gbogbo ifá mi ìparọ́ bẹ́ẹ̀ ní ifá mi ìṣèké wàá gbọ́ o sórí ọkùnrin tó bá ti wá kọ́kọ́ pàdé dákun má ṣe ń gbá ó má fi sakọ sóògbọ́ tèmi òun gan ni ó là ọ́ òun ní kí ọ̀la rẹ̀ òun ló sọdọ̀ lọ́lá òun ló sọdọ̀ lọ́rọ̀ tó bá ilé ṣáà olùkùsẹ̀ ní òṣà ó wà yín fà ó gbọ́ babaláwo wà yín Elédùmarè ọba òkè ó gbọ́. bàbá tí n bá gbọ́ yín yé dáadáa ọṣẹ aṣínà tẹ́ fẹ́ ṣe fún mi tí n bá ti fi wẹ̀ tán gẹ́lẹ́ ẹni tí n bá ti pàdé báyìí òun ló máa jáde orí mi tó dẹ̀ máa ṣínà fún mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹni tó ní o wá sọ́dọ̀ mi ó mọ̀ mí èmi aníṣẹ́rẹ́ ogun nílé ògbójúlógún kan máa jẹ́ nǹkó olómi tútù tí jó ní wàìwàì mo mọ orúkọ tẹ́wé jẹ́ mo mọ orúkọ ìgbò lójú ọmọ jẹ́ ìlànà àwọn bàbá mi mò ń tẹ̀lé tó bá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí. ìyá mi ìlọ ti yá bẹ́ẹ̀ ni. níbo ló dà. ibi tí màá ti sórí retí ti kórè kò délé ni mi bí mo sọ fún yín pé Kùdùsì ọ̀rẹ́ mi wọn bàbá mo yé ó ti dé látèkó mo wá kọ́ra ayé mi mo sọ fún ó ṣáà sọ fún mi lédè kan pé ibi tóun ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ òun ọba wọn sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n gbọ́ kété tí wọ́n gbọ́ náà lọ ta mílíọ̀nù ló bó pàjọ́ ń lọ ní o pé kí n wá lọ lè wọṣẹ́ kémi náà mọ̀ rí kọ́bọ̀kọ́bọ̀ mọ̀ fi tọ́jú ìyá mi. Ayéláàgbé Ayéláàgbé irú ọmọ wo ló fẹ́ yà yìí kí ló dé tó o fẹ́ ya létí lápá ọmọ ṣé bí mo ti sọ fún ẹ mo ní kó o ní sùúrù dàsìkò tiẹ̀ ó lówó nígbà tó bá tásìkò lójú Ọlọ́run ọba èyí tí Kùdùsì wá fẹ́ mú ọ lọ síbi tó fẹ́ mú ọ lọ yìí nísìnyí ibi tó ṣe yí pé ẹ̀tẹ́ lọ́ọ́ bá bọ̀ ọbẹ̀ kí ló ń wá kiri. ìyá mi ṣe rí èmi ò fẹ́ gbọ́n mi sí omi ò tó láàrin ìyá àtọmọ o èmi èsì fẹ́ fìbínú wojú yín kí n tó dásìkò mi sásìkò alásìkò mọ̀ wá ń lò láti jọ tẹ́ ti bí mi. ẹ sì mọ̀ pé kò dáa kọ́mọ gbójú wojú ìyá rẹ̀ tí bá ń bínú kò ní dáa kọ́rọ̀ búkú ọmọ tẹnu mi jáde sí yín ìyá mi nígbà mo ń lọ bìkan tí ń di sórí rẹ̀ tó yẹ kẹ́ fàdúrà sí mi lọ pọ́nkẹ̀rú bọ̀ ẹ wá sọ fún mi pé ẹ̀tẹ́ ọ̀dà mo gbà ẹ̀tẹ́ tọ́wọ́ sí bábọ̀ fúrọ̀ mo fẹ́ bẹ̀tẹ̀ bọ̀ àdúrà yín mo nílò tẹ́lẹ̀ ẹ mọ́ ṣàdúrà fún mọ́ ẹ fàdúrà yín pamọ́ ọ̀dà mo fẹ́ tẹ́ bọ̀ bó bá wù yẹn mọ́ ṣàdúrà fún mi. Ayéláàgbé gbọ́ tèmi bó o ṣe lọ ló ṣe. ó tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ní mi la.
Ayéláàgbé ẹni ojú òkú bá ń kàn nìkan mọ́ ọ lọ. Ayéláàgbé ṣé ò bínú pé mo gbà àkókò rẹ jù? Ọ́fíìsì ni. Ayéláàgbé kí ló ń rò? Mo rí pọ́ dàbí pọ́ ti ronú lọ. Ṣé ò bínú pé mo gbà ọ́ lákòókò tó pọ̀ jù? Kí ni ń ṣe ọ́? Kùdùsì ló ní kí n pàdé òun bí. Torí èmi rẹ̀ jọ pinnu pa àjọ ń padà lọ Èkó lónìí. Kùdùsì wọ́n sì dá ọ lójú pé Kùdùsì nìkan wálé. Bẹ́ẹ̀ni, bá a ti jọ sọ lọ́sẹ̀ tó kọjá ni. Kùdùsì ti wá padà sílùú èmbò tó ti wà. Bóyá tí ń gbìyànjú àti bóyá wàá tiẹ̀ tí mọ̀ gbìyànjú àti pé inú bàálù tó wà èèyàn ní lè jẹ́ kó gbé pè rẹ̀ nítorí pé pípadà rẹ̀ àwọn tó jọ ń ṣiṣẹ́ àwọn ni wọ́n pe Kùdùsì ní pé pàjáwìrì. Ìdílé tí Kùdùsì fi lọ àsìkò tí èmi gan ò lérò. Torí pé mi bàbá rẹ̀ gan náà wọn ò tí ì gbádùn Kùdùsì bó ti yẹ ń gbádùn rẹ̀. Kò sì ní pẹ́ wálé o, àmọ́ tó bá wálé ó dá mi lójú pé yóò ní pláànì fún ọ. Ẹ dákun bàbá, wíwá bíi tí mo wá Kùdùsì wà tó ń ti lọ ìlú Èbó yìí, kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí mi? Kí ló fẹ́ kí tèmi ó jà mọ́? Bí ti bò ó. Kò lè yé yín. Kò lè yé mi. Mo ti padà gún kiri kọjá ìwé. Ayéláàgbé. Mo ti débi síwájú mi. Ihun tó bá ń ṣẹlẹ̀ ní kó sọ fún mi. Mo ti débi síwájú mi. Àwọn ló débi. Àwọn wo ló ń lé ọ bọ̀? Àwọn ló débi síwájú rẹ̀. Ayéláàgbé. Ṣàkátà pàrà náà làgbàlagbà ń ṣètò àgbàlagbà sì ní kọ́kọ́. Ayéláàgbé. Ìyá rẹ ní bó ṣe lọ ló ṣe ó sì rí bẹ́ẹ̀ kẹ́ kó ti mú bọ̀ kó ti mú ìyá rẹ kó ti fọ́ ọpọlọ ìyá rẹ dànù kó gbọ́ kéwù kó kú dànù. Ṣé bí ẹ̀yin èèyàn náà lè máa ń sọ pé bí kulé ò bá pani tòde ò lè pani, ìyá tó bí ọnú ó wá sọ pé bó ṣe lọ ló ṣe bọ̀, ìyá tó bí ọnú ṣépè fún sì mọ̀ ò lè mú bọ̀ kó yìí kọ́ padànù. Ìyá tó lè ṣépè fọmọ inú ẹ̀ kó sí tí ò lè fi ṣe. Ṣé kò yẹ kó mọ ohun tó ṣe báyìí? Pípa ni kó mú gbogbo wọn kọ́ pa wọ́n tán o, torí bọ̀ bá pa wọn ò lè sóríire ò lè lówó lọ́wọ́. Ayéláàgbé òṣì ló ń ṣe wù, ayé dẹ̀ ló ń gbé gẹ́gẹ́ bí orúkọ ẹ̀. Àwọn kan tèmi mọ̀ wọ́n á kàwé kán lè là kán lè lù, wọ́n á kọ́ṣẹ́ kán lè là kán lè lù. Ò kàwé ò kéwú ò kọ́ṣẹ́ ò ṣe nǹkan kan, ó kàn ń jẹ tàárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ ṣàǹtí mi lọ́rùn ni. Má jẹ́ káǹtí mi bá yé ẹ jẹ́ o, torí pé wọn nìkan lọ bí òun yọ̀yọ̀ òṣì. Ó wá nǹkan kan fi ayé ẹ ṣe rárá rárá, wàá lọ látàárọ̀ wàá dé lálẹ́ wàá bẹ̀ sí ní rojọ́ oníranù kan pé àwọn kan ló ṣe é. Má wẹ̀ tó ń ṣe é jìnnà, ìwọ ló ṣe ra ẹ̀, kò séèyàn kankan tó ń ṣe é. Torí ò lórí tó ń ró rárá, ó dẹ̀ pé àrò àti ọ̀dọ̀fín inú ẹ̀ kẹjọ jókòó kẹ́ ṣe pàdé kó dẹ́kun ìwà àbàjẹ́ tó ń wù yìí. Ó jẹ́ lọ wá ṣẹ́kọ́ torí mo mọ̀ pé ó lè kàwé mọ́, lọ wá iṣẹ́ alálùbáríkà tó máa kọ́ tá máa ṣe freedom fún ẹ tó máa dọ̀gá rẹ. Ó fẹ́ jẹ́ káàntí mi bá yí ẹ jẹ́. Ṣé o mọ̀ pé o ti tójú bọ́? O ti tẹ́ni ara ẹ, o ti tó yàwó fẹ́. Ṣé kò yẹ kó ti máa ṣètò bó ṣe máa lọ dálé ìgbà tó máa dá tó nǹkan sínú ilé ẹ̀ tó máa ṣọkọ ìyàwó lọ́ọ̀dẹ̀ tiẹ̀? Irọ́ ni, àfi kó o múlé sílé bàbá ìyá ẹ̀. Bàbá ìyá ẹ̀ gbé bẹ́ẹ̀, ìyá ẹ̀ ń gbé bẹ́ẹ̀, ìwọ náà tún ti gbé bẹ́ẹ̀. Wàá tún fẹ́yàwó àbímọ tí ẹ túnjọ máa gbé bí òṣì ló ń ṣe wò. Àti ẹ̀gbọ́n táwa ta ti dálé moṣú sílé bàbá wa. Tiẹ̀ ń kọ́. Bàbá ìyá ẹ̀ ṣáà ló nílé.
tèmi ń kọ́lé lọ ìyá rẹ̀ tí ṣe bí ẹni ọba kóyàn jẹ nìyẹn máa ń gbà mọ́ra ẹ fura ni ní ìmọ̀ kó ń jẹ ara èmi tí mo máa ń gbàdúrà fún yín lẹ́yìn kọ́lọ́mọ́ sí ńlá kò tún lè sùn kò yẹ kó pa ọ wọlé tán gbogbo ń tà ní dẹ̀yọ ẹ̀yọ dálé mọ̀sù wọ́n fi ń gba Grammy ẹ̀yin náà prouded dálé mọ̀sù ó ń gílè ṣuṣuṣu bí kíní kọkú ẹ mọ́ gílè ìbànújẹ́ wí ọ̀rọ̀ ara yín gan ò yẹra yín ló bẹ́ẹ̀ sì jókòó ẹ dára nù ẹ tún lọ́sẹ̀ kù tẹ́ bá tú ẹsẹ̀ ń ká tẹ́ bá tú ká alágbàpọ̀ ìdá èmi máa ń bẹ lọ́n pẹ́ ni mo nífẹ̀ẹ́ kí n má gbogbo rẹ̀ ẹjọ́ mo ti wojú yín lẹ̀ ti ní ìlọ́dọ̀ mi ẹ panu yín dé etí ọkàn wọbẹ̀ fún yín tèmi ọ̀dá sí ti yín ti sẹ́tù inú advice yìí irú ẹ̀yin tẹ́ ń bá wọn dá sáà owó tí ò tí ì dé tọ́pọ̀ ọmọ ìdáyé ẹ ti fún lóókọ ìyá àrètí kí ni tẹ́ ń retí tẹ́ ẹ bá sá jẹun tán kẹ́ ẹ tó sùn ẹ fọwọ́ torí kùtẹ́ tẹ́ ń retí ọkàn jẹ ọwọ́ yín dànù. pàlàpàlà ìlú àpàlà àǹtí mi ẹni pé ẹ fẹ́ràn àwọn dínú ọ̀hún ẹ fẹ́ dọ́gbọ́n fọgbọ́n tì mí ta kẹ́ ẹ lè dá lọ́wọ́ lọ́rùn a ní ẹ̀ panudé ní ti ẹ̀ béèrè tán yín lọ́wọ́ ẹ̀gbọ́n yín ọ̀hún pé ìfọyàn dá yín lóró ni wọ́n sì fà yín létè ńgbà kékeré ni ọ̀rọ̀ díẹ̀ ti sọ̀ tẹ́lẹ̀ bí àpò àyà. ẹ wojú àwọn tẹ́ advice yìí o wọ́n ti gé mi létí lọ o ìgbọ̀n pa. bá ronú tó para rẹ̀ aláyọ̀ ọmọ sáyé mọ́mọ́ tí ń bẹ lọ́kùn àyà rẹ̀ wọ́n jẹ́ ń tọ́ lọ́sọ̀ọ̀gùn owó pátápátá wọn ni òmú yẹn wá ṣùgbọ́n owó kò lè gbádùn ayé ara rẹ̀ ń gbọ́ ẹlẹ́nu. ẹ dákun ọ tá a bá ṣoògùn owó tán bá ní apàdà lọ méèyàn wá tá la fẹ́ mú lọ. nígbà tí ìsara rẹ̀ ló fi ṣe ògùn owó ọmọ ilé kọmọ níra nǹkan pínín sí kàn lè mú ìyá rẹ̀ lẹ́nu bó níyà ìyá rẹ̀ sì lábùrú àwọn kan náà sì ṣe bímọ ládùúgbò yẹn àbọ̀ ọ̀gbà pé èèyàn kan bí ìbejì àwọn kan náwó gan ni páyín lọ́ba dolówó láwọn náwó lọ mò ń gbọ́lẹ̀. Peju ayé ẹ ti bàjẹ́ o tún wẹ́ni kúnra o fẹ́ bá tiẹ̀ jẹ́ àbí ìwọ ọmọkùnrin wọ́n dà lóhùn o wọ́n fẹ́ sí ọlọ́nà ni wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n sáré ayé gbàgbọ́ lókè ṣe sí ọ lòwó mọ́kànjú mọ́ sáré wọ́n bá wọn sáré àṣáájú o só yí ọba ń bọ́ ọba gbọ́rọ̀ sí mi lẹ́nu ọ̀ ní sọnù kan tó sọnù sọ wárí wọn bọ́ ọba lọ́ọ́ dẹ̀yìn nítorí wọ́n á ń di àkọ́sọ ọ̀rìn lẹ́yìn ewúrà o. Taniọ́ oníyẹ òfò oníyẹ yẹtúyẹtú tálẹ̀sù orí ọ̀pẹ́
má ní lára o má dàá làmú o má sọ fún rẹ lògbòlògbòlògbò má ṣe inú ẹ lògbòlògbòlògbò má fi bí omi àdárọ̀ ó tó o má ní lára o mò ń gbọ́ lẹ́nu. ọtí ẹ̀ dáa tọ́ ọ kọ̀yìn tí sọkúsọ o kọ́ ọmọ gbọ́n tí ń sọ wọ́n kẹ̀yìn o ó ti ẹ̀ dáa bó ti kẹ̀yìn sóhun kọjú owó mi ò gbàwájú màá gbé ọ màá gbówó fún ọ ọ̀nàwó ìwọ ṣọwárí ìwọ màá bà tiẹ̀ jẹ́ o màá bà tiẹ̀ jẹ́ o tábà bí ọ̀rẹ́ kọ́ gbẹ̀yìn kọ́ lọ́ọ́ gé bó ṣe lọ́wọ́ ṣe fẹ́ gé iwájú kọ́ gbówó fún ṣé wọ́n lè fún ni lẹ́rìí ẹ̀sìn kan ọmọ gbòdìdí ẹni lọ́wọ́ ẹni màá bà tiẹ̀ jẹ́ o màá bà tiẹ̀ jẹ́ o màá bà tiẹ̀ jẹ́ o. Ayélágbé o Ayélágbé o. ìyá rẹ̀ tí ìyá rẹ̀ tí mo ní ń dágbére fún ẹ ní sórí lílọ ni mò ń lọ yìí Ayélágbé ni mò ń wá lọ àfi kí n rí ọmọ mi kó padà wálé àfi kí n rí Ayélágbé o tí mi ò bá rí ọmọ mi tòró ló ti lọ látàárọ̀ tí ò wọlé ìyá rẹ̀ tí gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. mo kàn bá wí lásán ni mi lè ṣèkà fọmọ yín mo kàn bá wí ni àti pé kì í ṣèbáwí kan tààràtàrà mo kàn bá sọ̀rọ̀ ara ẹ̀ ni. ó bá sọ̀rọ̀ ara ẹ̀ ni ṣé o ti bá ara ẹ̀ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ mo wí mo ní ṣé ìwọ ti bá ara ẹ̀ sọ̀rọ̀ náà tó ń bá ọmọ sọ̀rọ̀ tó fọ̀rọ̀ lé ọmọ mi jáde nínú ilé tọmọ ti lọ látàárọ̀ tí ò wọlé ṣé o mọ̀ pé bínú jáde ni bó dẹ̀ ṣe lọ yẹn ó lè má padà wọlé mọ́ ó bá mi fọ̀rọ̀ bá lé ọmọ jáde olóò bá mi bá sọ̀rọ̀ ṣé mo rán iṣẹ́ kó bá mi bá sọ̀rọ̀ ni àfi kí n rọ́ ọmọ mi o ìyá rẹ̀ tí àfi kí n rí tí mi bá rí ìyá rẹ̀ tí mi bá rí Ayélágbé okùn ọmọ ìyá ó ṣe tán àti já. àǹtí mi bí ṣe pé mo bọ́ mọ́ tí mo ti bá a sọ̀rọ̀ mi. ibi àwọn bàbá wa roko títí tí wọ́n fọkọ́lẹ̀ tán fìdí wọn tì ibẹ̀ ló dé fìdí tí o. òní ní ń dókun kìíní yẹ̀kínní kan ò sì lè yẹ. orí mi o mo kú o. o lè parọ́ kú ìwọ kú ṣókù mọ́ ń sọ̀rọ̀ ni ṣókù mọ́ ń pariwo ṣókù mọ́ ń fọhùn ẹni ìyà àti pé ṣé wọ́n lo lẹ̀mí tó fẹ́ gbà ìwọ fẹ́ para rẹ o fẹ́ gbẹ̀mí ara rẹ yẹ́ ń sọ fún ọ ara ọmọdọ́mọ rẹ yóò jẹ́ nínú ìyà tí mo sọ ó bá tiẹ̀ wá fẹ́ para rẹ ọwọ́ àmọ̀mọ̀ wà á mọ̀mọ̀ forí la òkúta orókúta lẹ̀ ó forí lé òkúta kó o kú dànù ọwọ́ àforí gbá iyanrìn ọwọ́ à ń pariwo okú oníròfò àwọn ọmọdọ́mọ yóò jìyà èmi mo sọ bẹ́ẹ̀. Ayélágbé o ikú mi yọ o ọ̀yẹ̀kú ikú mi yọ o mo fìrè ṣanra mo fìrè mú mi mo fìrè jẹun ọ̀nà mi là kò dí mọ́ kí n bá rè pàdé orí mi mo kọ̀re mo gbáre ire ni mo kọ̀ mo gbáre Ayélágbé o Ayélágbé o Ayélágbé o Ayélágbé ó dájú ọ̀làdà Ayélágbé ó dá mi lójú ọ̀làdà Ayélágbé o. kí ló ń ṣe ń bí kí ló gbé ẹ débi. ṣe mọ́tò ayé ti sú mi ayé mi ti polúkúrú musu mo fẹ́ sáré ta kán ra kí n sáré gbọ̀run lọ ni n sì fẹ́ kéèyàn kankan rí mi débi pé wọ́n mọ̀ forí ìyá mi bẹ̀ mí ìdí tí mo ṣe dúró síbí nu. ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi
Kí ni nǹkan tí wọ́n náà wá sí bí? Èmi wá báyé mi ṣe máa dá wá bíbá yìí. Tọ́jọ́ tèmi náà ti dàrú. Tàárọ̀ ọba tọ̀sán bẹ́ẹ̀ tọ̀sán ọba talẹ́. Káwọn èèyàn kọ́ mọ̀ sí mi káàkiri, kọ́ mọ̀ fà mí káàkiri. Eyín ní ìfẹ́ ó ṣẹlẹ̀ sọ́rọ̀ ayé mi. Ìwọ tètè mọ lọ́ntì ẹ̀. Títí wákàtí kan sí méjì nísìn. Wọ́n ti polongo dé tìrẹ pé mo ti kú. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Wọ́n bí ó ṣe é ṣe tó bá parẹ́ báyìí káyé tèmi náà má ní ìtumọ̀. Ayé mi lè bàjẹ́ jọ má parẹ́. Kò lè yé ọmọ nǹkan jẹ́ àkúrò níbí báyìí. Mọ̀ dá lọ tiẹ̀. Jọ nítorí Ọlọ́run. Wo má gba ayé mi jẹ́ ju bó ṣe wà yìí lọ o. Jọ nítorí Ọlọ́run. Mọ́ tàn mí. Èmi alára ti rò pin. Kéèyàn kọ́kọ́ mọ́ bẹ̀ mí. Ní tí mo wá ṣe ń bí náà ni màá ṣe. Tó bá níyàn 2 mẹ́ta lọ́rùn tó wù ọ́ kí n kọ́ rán mi sí. Dákọ̀ wọn fún mi. Tó bá ṣeéṣe tó kù bá máa ń pàdé òkú lọ́rùn. Ìbọ̀ jíṣẹ́ fún wọn. Ẹlẹ́dàá mi kọ́. Kámárì ẹ gbà mí ká ló wà bí. Bàbá mo ti wẹ ọṣẹ o bẹ́ẹ̀ ṣe ló máa rí bẹ́ẹ̀ náà lórí. Ó kárí láì ó ti pàdé ọkùnrin ó pàdé ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀tẹ́dọ́lá gan ló pàdé Dangote ló pàdé tó wá gbọ́ Dàgbà Abíọ́dún ti wá ní àyè kankan. Òun ló pàdé. Ẹ wo bàbá mistake ilẹ̀ ń ṣe iṣẹ́ àmẹ́ni tí mo pàdé ní Ayéláàgbé. Ẹ wo kò Dangote kankan débi bó máa Ọ̀tẹ́dọ́lá bó máa di Dàgbà Abíọ́dún olórí Brooklyn tí mo pàdé tó máa gbọ́ òṣì gangan tó sì bá wà láyé tó ń jẹ́ èèyàn Ayéláàgbé gangan lòṣì kò ní nǹkan kan nígbà táwọn àwọn school gan àwọn èèyàn fẹ́ bá rìn because olóṣì ni ó máa kó ṣì béèyàn kò ní nǹkan kan kò jẹ́ nǹkan kan láyé àwọn ìlà máa ń fún ní nǹkan ó ṣe wá jó òun ló máa kó ó ṣe padà ifá mi ẹ parọ́ ọ̀pẹ̀lẹ̀ mi ẹ ṣèké ṣe báyìí ṣe ọkàrí láì ó ti gbáre mú oríire ti dé ire ti dé àyè ti dé sórí ẹ torí nǹkan dákúndábọ̀ wọ́n yí padà ayọ̀ rẹ ló pàdé owó ti dé ọlá ti dé máa jó máa yọ̀. Ẹ wo bàbá kí ni yóò yẹ yín ṣe Ayéláàgbé là ń sọ̀rọ̀ ń pa ìkún ṣe ní tẹ́ni máa pàdé òṣì lélẹ̀ yóò ṣí. Ayéláàgbé ti gbére dé Ayéláàgbé ti gbére dé bó o ṣe rò tẹ́lẹ̀ kan lórí ìgbà tó ń bọ̀ bẹ́ẹ̀ kọ́ lórí wọn àní ò gbà mú ẹni tí fátọ́ka ti gan òun yí padà ẹ kò lè ẹ máa rọra sá so bí gbogbo ẹ ṣe jẹ́ náà ni mo ti explain fún yín. Hey, good morning. How are you? How are you? Ọlọ́run adúró tì yín o. Firstly, I would love to appreciate each and every one of us here for the support of this company. May God continue to be with you all and bless you with all your work and pray for. Thank you so very much. I really appreciate. Thank you, sir. To my Hebrew manager, I understand everything you've been trying to, fún ìlọsíwájú ilé iṣẹ́ yìí, àdúpẹ́ gan. Yes, sir. Mo dey understand pé building náà a máa need láti ṣe 1 or 2 because somebody like me tí bá ń lọ síbì kan kíta ẹ̀ máa wà flashy kó jẹ́ pé inú ẹ̀ dá mo ní wọlé o ṣé bí ti bá bọ́lẹ̀ tí mo wọlé ni màá mọ̀ pé inú ló dá ìta ló fẹ́ bend èmi náà ò ní wọlé o. Tá bá ní àwọn àlejò sá wọn kì í mọ̀ pé interior wa pó wà okay exterior ni most people máa ń wà after and then mo appreciate pé understand wa gan ẹ ṣé gan sá. Aunty, ẹ ṣé gan, thank you so much. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń bára manage bíbá ibi gbẹ̀yìn lẹ́ni. Ọlọ́run. Lágbára Ọlọ́run, ilé àtọ̀nà yín ò ní dàrú. Àmín. Ẹ̀yin tẹ́kùn náà lágbára Ọlọ́run á ṣe ìtọ́jú ìdàkejì. Àmín. And the touches of renovation you're talking about, I'll consider it done. Láti Monday, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe 1 or 2. And trust me, the result is going to come out nicely. And let's go to the other building. Yeah, I need last day second building, Okay, sir. Okay, guys. After you. After you. Okay, sir. See you guys soon. All right.
ibi tá à ń wí gangan la dé sá because mi nífẹ̀ẹ́ ká ṣe ibẹ̀ yẹn tán kí bíbá ṣì remain báyìí èmi wò pé bá ṣe ní poem bíbá yìí àti bar ó dáa kò ṣe pé kò dáa tó but kò make sense káwọn tó wà nínú poem ara àwọn tó bá wà nínú bar so mo wá wò pé ká cover ẹ̀ because kò dáa kí àwọn lè máa wò bá àwọn lè máa wò wọ́n but tá bá cover ẹ̀ tó kàn wà a little bit cover so ma make sense. You have a very nice idea. And tí bá ní kí n máa sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yẹn lọ títí ẹ̀ ó máa dàbí repetition. Mo ti forward picture bí báyìí sẹ́yìn kan. Òun náà ti forward picture bóyá máa rí later fún un. As in the before and after is not bad. Oh wow. Yeah. Good. So tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Okay. You will like it at the end of the day, trust me. Okay, that's good, sir. It's fine. Oh, manager, thank you. Yes, ma. Yes, ma. Eka. Yeah. Oh, the last one. Okay, sir. Ẹ ṣé gan, sir. Ó tóbi o. Ẹ rí pé bíbá ajé sọlẹ̀ sí bíbá ẹ. Wọ́n fẹ́ jáde. He is beautiful. He is beautiful. Oh, baby, he's beautiful. Ayélágbé. Òun ń lálàá lọ́sàn gangan tó hàn. Wo alátó láyàn nílé iṣẹ́ o. Bẹ́ẹ̀ ni. Kí ló dé? Ẹni tó rówó rere lójú àlá tó ń dunú ni. Ẹni kó tẹpá mọ́ṣẹ́ nítorí ebi. Ọ̀lẹ olè. Wo o kàn wọṣọ ńlá ni, o kàn jẹyàn ńlá ni aláì ò lè ṣe. Ẹjọ́, kí ló dé? Àjọ wáyé ni, ṣáàjọ sùn ni. Ẹ̀yin lè lálá mi ni. Àti pé ibi ọmọ wa yìí. Ibi tó yẹ kó wà náà ló wà yìí. Ṣé ibi tó yẹ kí n wà rí? Ibi tó yẹ kó wà ló wà yìí. O ò lè kó nbí. Gbogbo. Bẹ́ẹ̀ ni, túbọ̀ máa sùn kó máa hun. Ẹ kí n múra fún kíni? Ṣé ibi tó yẹ kí n wà yìí ni? Ọ̀rọ̀ ẹ bá mi sọ. Jáde tí. Bọ́dá yóò ti yá! Yóò ti yá! Bọ́dá! Yé! Bọ́dá! Mo ti fi ṣe kí wà. Ṣé wọ́n jẹ́ fi ṣe kí wà? Ẹ má bàa tún sọ̀rọ̀ sí. Ṣé wọ́n ti wáyé kí wà? Mo ti sáré kó lè dá. Kí ni gbogbo pálapàla yìí báyìí? Kí ni tí ń ṣe mí tí ń ṣe lẹ́la? Ayélágbé ò lè lówó kankan kọ́bọ̀ ò lè rí wò báyé bá ti sú ọ ayé ń bẹ lọ́rùn fún ọ a ṣe àjọyọ̀ pé ọ wá sọ̀rùn fún ọ wò elédùn àti fi àtijẹ àti wẹ̀ síbi tó dira ara ọmọ ní òní. Ṣẹ̀dá mi kò nira ẹlẹ́dàá mi kò nira ayé mi kò nira ọ̀run mi kò nira. Ó dáa mo tún sọ fún ọ pé ò lè lówó àti pé kí ló fẹ́ fowó sí. Ọ̀gá o. Kí ló fowó ṣe Ayélágbé? Nígbà tẹ́rí ọkàn mi bá tún wá délé nìyí fún mi tí tí wọ́n ń bá mi sọ̀rọ̀ òdì ọjọ́ tẹ́rò burúkú bá ti sọ sí ní lọ́kàn báyìí ẹ̀mí Ọlọ́run ní ìfìlẹ̀ jáde mo fẹ́ lówó dandan sì ní kí n lówó. O ò lè ní. Màá lówó. Mo lò lè ní. Ó dà kí ló fẹ́ fowó sí? Mo fẹ́ kọ́lé tó bá gbà mọ́. O ò lè kọ́. Màá kọ́. O ò lè kọ́. Tó bá ń tàn ọmọ tanra rẹ̀ ọ̀ ń tàn bẹ́ẹ̀ la màá kọ́lé. O ò lè kọ́. Màá rọ̀kọ̀ bọ̀gìnì tó bá gbà mọ́. Irọ́ ni kẹ̀kẹ́ ò ní ra. Ọmọ yí táyà kiri àdúgbò. Ká wá ní pé ẹ̀rí ọkàn mi ìwọlélé nìní mi ńlọ lè ṣe omi gbóná tí ń hó màá fi lé ọ jáde. Ẹ sì jẹ́ kó o para rẹ̀. Ẹ̀mí Ọlọ́run yóò wà rọ́pò rẹ̀ ẹ̀rí ọkàn burúkú tí ó fẹ́ ń gbádùn tí ó fẹ́ ń lálàáfíà kó jáde lóko àyà mi. Kémi jáde ó ti gbọ́ ń lọ náà ìjọ padà àmọ́ bó bá ti sú ọ ó lè pokùnso bó bá ti wá ronú jù ń bà tiẹ̀ jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ. Eléyìí ní lọ náà. Ẹ ní báwọn púpọ̀ wọ̀wọ̀
ìní bá wọn kókó òjijì fọsísùn ní pa mí ní bá wọn pokùnso ayé tí mo wá yìí ń gbàyé pẹ́ ń nìlárí kódà ń lọ̀rọ̀ ẹni inú mi bá wá ń bí kọ́mọ nsọ lọ́rùn. AYELAAGBE o AYELAAGBE o ikú mi yọ o ọ̀yẹ̀kú ikú mi yọ o mo fìrè ṣanra mo fìrè mú mi mo fìrè jẹun. Bọ̀dá AYELAAGBE. Bọ̀dá AYELAAGBE. Ìfẹ́ mi ńkọ́? Wọn ti dé ẹ wo bí akẹ́wà máa lọ tí ẹ̀gbọ́n bá ti dé máa sọ fún wọn pé wá béèrè wọn wọn lè kọ́ ilé lórí fóònù. Mọ̀ sí bẹ́ẹ̀. Kí wàá mọ̀ lọ́kẹ́? Jẹ́ ń dúró díẹ̀ sí. Ẹ lè dúró ẹ̀yin náà mọ̀ pàǹtí mi máa sọ níbi mo ti fẹ́ jáde gan ẹ̀yin gan mo ń dúró dé pé kẹ́ ẹ jí ìgbà tí mo rí pé ẹ tí jí ó yẹ kí wá jí fúnra mi. Ìwọ lè lọ bí tó ń lọ tó bá dé yóò bá mi lé. Àmì ò lè fi ilẹ̀ sínú ilé ẹ má bínú. Ọ̀rọ̀ rẹ̀ ò yé mi. Ọjọ́ nìkan ni èsì ilé tọ́mẹ̀dì ẹ̀ dàgbà. Kí ni nǹkan tó ń gbìyànjú àti sọ? Mo ní pé fẹ́ ṣe nǹkan kan táǹtì mi bá ba inú ilé wọ́n máa sọ̀rọ̀ ni. Ọ̀bẹ̀rẹ̀ ni tí ń wọ ọ̀bọ̀ tó fi kárí rà. Tẹnu wọn fẹ́ gbé wá nílé ẹ̀yin náà ni mò ń dúró de mo fẹ́ jáde ni mi gbéyàn kó wá nílé. Mo ṣe lálàá tán pé wọ́n fún mi lóúnjẹ jẹ lójú oorun ní sá. Àwọn èèyàn ń dáná lójú oorun. Bàtà mi gbà bó lè gbà sí. Àtàlẹ́ wà ń ta bẹ́ẹ̀ mo ti bá yín kó sẹ́lẹ̀ mọ́ ẹ ṣe. Tí ẹ ti gbá bàtà mi dáadáa tí bàtà mi ò dún rí ni. Ní ìlọ sá bàtà mi lẹ kó gbálẹ̀ lé lórí. Ẹ ṣe o ẹ bá a kílẹ̀ o. Atẹ̀ǹkan wọ́n sùn jẹ́ kí n rí fíìmù tí èèyàn fẹ́ wò. Láti ń bá dé màá jíṣẹ́ fún wọn. Báwo ni? Èmi náà mọ̀ pé máa pín tí fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ ẹ̀ òun ló dá mi dúró. Kí ló ṣẹlẹ̀? AYELAAGBE wá bí báyìí ó dẹ̀ bèrè yìí. Ta ló wá bí? AYELAAGBE. Mo dáràn. Ṣé o jẹ́ kó wọlé? Ibi tẹ́ dúró sí iná lọ. Ọmọ yìí ti bà mí láyé jẹ́. Bọ́ kí ni problem ẹ̀? Ṣé mi ò ti máa ń wọ̀n ẹ̀ pé kó má jẹ́ kí AYELAAGBE kó wọnú lé débi pé jọ ṣó jókòó? Ibi báyìí náà lọ jókòó sí ibùdó wọn ti sùn dàgbé èmi gan mo ti jí wọn. Mo dáràn wọ́n mọ̀ yóò máa gbádùn. Wáyé tó ń gbá bọ̀dẹ̀ fún mi lórí chair tá à ń sùn sí ó jẹ́ kó sì sùn síbẹ̀ ó jẹ́ kí òṣì dúró síbi tí mo dúró sí àwọn ọmọ àlè ni ẹ. Àǹtí mi mo kọ́ wọn lé ní ọ̀nà wọn béèrè àǹtí mi. Gbẹ́nu òṣì ẹ̀ sọ̀n jàre ó dúró ti òṣì káti gbà pé ìwọ nísìnyí òṣì ti bẹ́ẹ̀ mú un lẹ̀ ṣó fẹ́ bá yé mi jẹ́ ni ìwọ dúró ti òṣì inú ilé ó jẹ́ kó sí wọlé lọ́ba mi ń gbàlẹ̀ jà ó ló mú gbàlẹ̀ wá fún mi. Tí bá yọ bàtà fún ẹ ẹ má gbà mí kẹ́ o ọmọ ìjẹ́ ń dúró lórí òṣì torí Ọlọ́run AYELAAGBE wọlé ìgbàlẹ̀dà. Bá mi àgbélẹ̀dàfà ká ní pẹ́sẹ̀ kan tí mo sẹ̀yìn tí ìmọ̀dí rẹ̀ ó wà bóyá kẹ́ ẹ sọ fún mi kí n gbé bẹ̀yìn. Àwọn tó bá mi lọ́dọ̀ yín tí ọ̀dàn fún gbogbo wọn ti làlùyọ pátápátá wọn ti ní láàrí wọn ti lọ. Kí ni tèmi ṣe fún yín tó yẹ pé bí mo ti wà lójú kan bí mi adágún láti jọ mo ti mọ yín náà mo sì wà. Ẹ ṣàánú mi èmi náà fẹ́ là. Ẹ dákun ẹ má jẹ́ wọn tójú mi yàn mẹ́bọ mọ́. Èmi náà fẹ́ là mo fẹ́ lu mo fẹ́ ní lárí mo fẹ́ bẹ́gbẹ́ pé ẹ ṣàánú mi bàbá. AYELAAGBE ó wù ọkọ ọ̀la ó wù ọkọ ọjẹ́ èèyàn kan gidi ó wù ọ kíwọ náà lálùyọ́nú ayé. Èmi ọmọ bẹ́ẹ̀ ni n ò ní parọ́ fún ọ n ọmọ èmi rò pé bí àpadárí kájorí eku kájorí ẹja tó ń jẹ lọ́dọ̀ mi hùn èmi rò pé ìyún ti tẹ́ Ọlọ́run ni. Ọpẹ́pẹ́ kọ́ mo tó sì wá bí. Kì í sọ pẹ́pẹ́ èmi ọmọ. Sáni torí tí mo fẹ́ jẹ́ kí n bá tí mo fẹ́ jẹ́jẹ́ tí mo fẹ́ jẹ́ mo torí ẹ̀wà mo rò pé tí n bá súnmọ́ yín bóyá tètè rí mi kedere àmọ́ kí ni mò ń súnmọ́ yín síbẹ̀ lójú yín fọ́ sọ́nà ọ̀dọ̀ mi ẹ ṣàánú mi ẹ wò mí ẹ ṣàánú mi ẹ gbà mí. AYELAAGBE
Ayélágbé. Ǹjẹ́ yín? Téèyàn bá súnmọ́ mi, èmi ò kí ń mọ èrò kéèyàn. Kódà kéèyàn máa kú lọ nílẹ̀ báyìí, èmi ò máa wòran ni. Mo wá súnmọ́ yín. Ó súnmọ́ mi. Nísìnyí gbà tó wọlé wá nísìnyí, sí mo mọ̀ pé ó súnmọ́ mi báyà bí wọn mọ̀. Ṣùgbọ́n gbà tó ta kété sí mi tí mò ń wọ̀ ń ta, tí wà táwọn ọmọ mi tẹ́ẹ̀jọ́ ń kólé tẹ́ẹ̀jọ́ ń jáde, bó mo ti fẹ́ mọ̀ pé o nídìí mi nínú ayé rẹ̀. Mo ní ìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ fádà mọ̀ sí mi, ẹbú mọ̀ kan lára ẹ̀. Ọjọ́ kan kò gbá ó tà ní mọ̀ jẹ́ nǹkan kan gbogbo ẹnu mi ló dúdú mọ́jú, ó dà pé ó ní jèdú. Ṣá jèdú gbà láìsí wèrè tó fẹ́ là nínú orí. Èyí tó mo jẹ. Mo dáná. Ṣé ńgbà tó la tán ṣé kèsì pé ń lọ? Torí mo gbé májèlé kan fún tá a fẹ́ lò fẹ́ nìkan o. Ṣé kèsì pé òun ló fún ọ? Odidi ọ̀sẹ̀ kan mo fi láporó. Àtẹnujẹ lọ fẹ́ pa òun. Nígbà tó mọ̀ pé poison lélẹ̀ tí ó pààyàn, ò wá jẹ́ wá lò lóyà. Lóyà kọ́ olè ojú kòkòrò ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ọ̀dà, mo ti gbọ́ gbogbo ntọ́ sọ. Mo ti gbọ́. Ìgbà mo ti rí ọ tẹ́lẹ̀, mo ń rí àwọn àpẹẹrẹ kan lórí rẹ̀. Ṣùgbọ́n nígbà tó súnmọ́ mi ní ó jẹ́ kémi ò lè sọ nǹkan kan. Àmọ́ nígbà tó ti wá wọlé báyìí, tó ti kíní kan ìwọ kan, òun ṣàánú rẹ̀. Òun fún ọ lẹ́bùn kan. Màálà. Ọ̀fìn bí asà ni. Kí ni máa ń dà yín láàmú náà ẹ̀yàn ọmọ kéékèèké yìí? Ẹ jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ ọpẹ́ ẹ̀dẹ́ náà. Ó sì jẹ́ ń parí ọ̀rọ̀ mi ná. Bí n bá fún ọ lẹ́bùn òun, bọ́ bá délé, ọ wà dàjẹ́. Bọ́ bá wù ọ́, ọ lè fọtí lò. Tọ́ bá sì wù ọ́, o lè fomi lò. Gbogbo ń tọ́ bá wù ọ́ ló lè fi lò. Ẹ jẹ́ n fomi lò. Torí tí n bá fọtí lò tí n bá lùsì làákàyè mi nìsín, kí wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ sí. Tí ẹ lùsì ẹ̀ wo ń tèmi? Lùsì ẹ̀. Ìgbà tó lùsì ẹ̀ tẹ́lẹ̀ kí ló ṣe fún mi? Àpapà. Bọ́ bá wà dàjẹ́ tán. Gbogbo ń tọ́ bá rí mọ́júmọ́jọ́ náà láàárọ̀ ọjọ́ kejì. Kọ́ ọmọ bọ̀ kọ́ wá sọ fún mi. Ọgbọ́n mi. N tábà wá sí lẹ́yìn ìgbà àwàjọ mọ̀. Ọgbọ́n mi. Bọ́ bá sì tún wù ọ́, a fẹ́ sọdún Fálọ́lá o, a sì pẹ̀ràn. Àbódù o. Gbọ́ èmi ní agbé tí ń gbére fọ́lọ́. Èmi làlùkò tí ń gbére fọ́lọ́sà. Ire ọ̀hún rèé o. Má gbà lọ́wọ́ wọn. Ìyá mi. Ajé olókun, ajé ọlọ́sà, kí ló kàn yín pẹ̀lú ọmọ mi gan? Mo ní kí ni ti yín gangan tẹ̀ ń bá mi gbé ajé fún? Ṣé mo sọ fún yín pé mo fẹ́ kó lówó ni? Àbí mo bẹ̀ yín pé mo fẹ́ kó lọ́lá? Ẹ ṣọ́ ara yín. Ẹ má dán wò mọ́ o. Ẹ má fi ajé wá ọmọ mi kiri mọ́ o, torí kò nílò ẹ̀. Ó yá ẹ gbé ajé yín padà, kò fẹ́. Ìyá mi. Ẹ jàre. Wọ́n ti gbájé wọn lọ. Ẹ jẹ́ wọn gbé lọ. Èmi rò bóyá mo nílò ajé tí màá fi túnra mi ṣe tí n tún fi sún ẹ̀yìn náà sí ni. A nílò ẹ̀ rárá. Bá a ṣe wà yìí, ó ti dà. Ó tẹ́ yín lọ́rùn báyìí. Ó tẹ́ mi lọ́rùn. Ó ti tẹ́ mi lọ́rùn. Ṣé bí ká jẹun ni? Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ó lè. Ìyá mi, ó dà pé àbẹ́gbẹ́ pé lọ títí o. Ayé tèmi fẹ́ mọ gbé mi ò tí ì wọnú rẹ̀ lọ o. Ó wù mí kí n rọkọ̀ fún yín kó ọkọ̀ wù ẹ̀yìn lò. Ìwọ mọ̀ dára rẹ̀ láàmú. Mọ̀ dára rẹ̀ láàmú rárá. Ó ti dá a bá ṣe wà yìí. Bẹ́ẹ̀ni. Kí la wá sí báyìí nísìnyí? Ṣé bí o wọ́? Ebi díẹ̀ ń pa mí. Ó yá. Wá lọ jẹun. Jẹ́ kí wọ́n máa gbájé wọn lọ. Ayé àkàmàrà. Ti tóbi fáwọn àgbàlagbà. Ẹni bá ráyé tí ò sá, olúwa rẹ̀ ò ráyé wá. Ayé anamọ́náyé, anàgbàlagbà sákìlọ̀, gìlọ̀. Ayélágbé, òun béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ọkọ rẹ̀, sọ lè dáyé gbé. Láì níyà, sọ lè dáyé gbé. Láì lẹ́gbọ̀n, sọ lè dáyé gbé. Láì lábúrò.
kí ọlá rẹ àtọlà rẹ kó wá pọ̀ jaburata. Ó wá lè ṣe o, ó lè ṣe o, lọ tó èrò ara rẹ pa. ayé gan pòwe fún yàn gbà mí. Àwọn àkókò kan wà ìwọ nìkan ní máa kú. Tí ìbá sọ ohun ẹ̀jẹ̀ tí mò ń gbọ́ ohun ara mi mo tún ń gbọ́ báyìí. Ó ti kèmí nìkan àti tẹ́wọ̀ ara mi pa ni ò tún yé mi mọ́ yìí. Bó mo ti fẹ́ sí, bó mo ti fẹ́ rìn, téèyàn mẹ́ta ò fi gbó méjì méjì. Aráyé ló pọn mi ìran lọ sá. Àìmú ọ̀wẹ́ títí káwọn ẹni ayé já. Ọ̀rọ̀ mi ti dúró ìta mẹ́ta báyìí ó ti pọ̀ wọ́n. Mo fẹ́ bá yàrá ọ̀rọ̀ mi já báyìí. Kí ni mo fẹ́ ṣe? Kí mo fẹ́ bá yàrá ọ̀rọ̀ mi já? Ti dàrú o. Ó ti dúró ìta kò yé mi mọ́ o. Ọ̀tẹ̀ ni ọ́, arìndìmọ̀ ni ọ́, ọmọ gbọ́n ọmọ nílà aka yó, dídìrín ni ọ́. Àwọn tó yẹ kọ́ ọ pa kọ́ ọ náà jẹ, bó o bá ti pa wọ́n tó lọ́wọ́ yẹn tán. Ìwọ bá lówó, lọ́wọ́ bá lówó lárísì kí ó dé lówó dé ní gbogbo rẹ̀ ọ̀pọ̀. Tọ́ba gbọ́ ó pọ̀, owó rẹ̀ ọ̀pọ̀ dé. Owó rẹ̀ bá wá dé. Lójú ayé wọn tá ti fẹ́ kú tán, ọ̀nà fún wa. Bọ́ba dé lẹ́yìn tí wọ́n ti kú tán náà, ọmọ yẹ́yìn wọn padà. Lọ́dọọdún remembrance of remember for olówó nínú máa ń ṣe remember for àwọn tí wọ́n ti remember of àyìn tó ti kú ti pẹ́ sọ ọmọ mi wọ́n ti rówó ọmọ fìdí yọ ọmọ dín ọmọ gọ. Wọ́n dà lóhùn lórí burúkú lè lé ìyá alágbàkú wọ́n dà wọn ọmọ tó bá ti mọ òbí rẹ̀ lójú òsì ní ọ̀tọ̀ ọmọ náà pa sórí ilé ayé tá a wà yìí Ọlọ́run lọ́mọ ẹni ọ̀fẹ́ ni tó yí ọba wọn ọmọ tó bá pa òbí rẹ̀ ó ṣèèṣì ní ọmọ àmọ́ ní oko òbí rẹ̀ ayé rẹ̀ ti bàjẹ́ látàyé dé kí àmọ́ wọ́n pa òbí rẹ̀ o àdúrà ni ọmọ gbà o jẹ́ kí inú rẹ̀ ọmọ kọ́ ọmọ gbàdúrà kọ́ ọmọ sí dáadáa pẹ̀lú àwọn tó yí ọ̀ka ọ̀nà rí ọ̀la sọ wáriwọ̀ alágbàkọ orí rẹ̀ ọ̀pẹ dẹ̀yìn lẹ́yìn rẹ̀ sọ fẹ́ bá tiẹ̀ jẹ́ ni wọ́ ọmọ nílà àkàyò olójú mẹ́ta ni èmi o ojú kan rẹ o ojú méjì rẹ o ètò wà nínú oòrùn ọ̀ pàkọ́ sọ̀rọ̀ rẹ o má jẹ́ n bá tiẹ̀ jẹ́ o. Ìwọ oṣù yẹn ọba yìí dé agbaniláyé jẹ́ ni ọ́ apanilẹ́kùn jayé ọ́ sì lọ́nà tó wà mọ́ fi rẹ́rìn òun ti wà nínú làásìgbò ṣé o ti ọkàn rẹ̀ ọmọ ṣe gílógíló ìwọ ọmọ fi ṣe yẹ̀yẹ́ sọ yóò rí bẹ́ẹ̀ dẹ̀yìn lẹ́yìn rẹ o má bà tiẹ̀ jẹ́ o kí ló tẹ̀lé kí ló sì jẹ́ o má bà tiẹ̀ jẹ́ o ìwọ kẹ́ má bà tiẹ̀ jẹ́ o má bà tiẹ̀ jẹ́ o ìwọ dẹ̀yìn lẹ́yìn rẹ. Ó tiẹ̀ wá dà báyìí irú ọkàn ti di méjì èmi alára di kẹta ẹ̀yin bó mo fẹ́ ta mo wá fẹ́ tẹ̀lé ìwọ mú wá ìbẹ̀rẹ̀ rẹ dùn ìwọ náà mú wá kò tiẹ̀ yé mi ọ̀rọ̀ wá dìwọ ìwọ ẹ̀ ń bára yín jà lórí ọ̀rọ̀ mi ó tiẹ̀ dá wàhálà ọlọ́mọjàrí wàhálà ètí mo rí ìkọlọ̀ jẹ́ ń bọ́ ń bẹ̀ wọ́n sọ dápa owó rẹ̀ kọ́ dáná tán bá kú tán àwọn ẹbí mi ìmọ̀ ẹ̀ tí wọ́n ṣe family àwọn èèyàn ti lọ àmọ́ tó bá wà nílẹ̀ máa mọ̀ ṣe remembrance ìwọ náà sì sọ orí sọ o àwọn ọmọ ń gánà bọ́ǹsì náà máa ń kọ God time is the best nígbà àkókò Ọlọ́run dénú ayé wọn ti ẹ̀ kiri bọ́ǹsì mọ́ àwọn ara wa náà ń ta àwọn ara wa là ń gbé gbá sí junction ní sítá àdé pọ̀pọ̀ fùtà tiẹ̀ náà tún work God time is the best. Ẹ ti fẹ́ yẹ̀ mí wéré mọ́mọ́ dáhùn yé wọ́n ti fẹ́ pa mí ọ́. Ọtúnmú díẹ̀ kúrò nínú ilé.
ẹ̀wọ̀n kẹ́ fọ́bẹ̀ àwọn kan. ó ti bá yín o àti mi máa ṣe ilé tó máa ṣe ilé tó ẹ kó bẹ́ẹ̀ ẹ tẹ́ bá lọ. Alàgbà ṣe rí ọ̀rọ̀ tí mo bá wá sọ́dọ̀ yìí mi ò fẹ́ kẹ́ fojú bákan wò torí pé ìrọ̀rùn gi ìrọ̀rùn ẹyẹ kó tó ṣe bí òwe ṣe rí gbogbo táìmù tí ẹ bá ń ṣe iṣẹ́ òru ẹ máa ń yí kinní yẹn ẹ ti máa ń yí sókè jù spíkà ṣọ́ọ̀ṣì yín ń fẹ́ fi gbogbo ẹnu pè ní pé ó ti máa ń láòdù jù tó sẹ́yìn pé lóru kò sẹ́ni tó lè sùn mọ́ ẹ pé gbọ́ ìdẹ́ ìsọ yìí ní ọ̀rọ̀ àdúgbò tẹ́lẹ̀ bá complain tòun complain bí complain pàápàá tí ìwọ̀n bá pè mí jẹ́ ìkan lára àwọn committee CDA wọ́n ti fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ bá CDA chairman. Ayélágbé o, ayélágbé o, ọ̀yẹ̀kùn mo bá ọ̀mùlẹ̀ má dà mí, ikú rẹ̀ mi kété ire ìyàlẹ̀ mi o, mo fẹ́nu péré ẹfẹ́nu iyọ̀ wítẹ́mi o, ayélágbé o. Èmi tí forí bòdù o, èmi lè dádé, orí tó sunkún àti jáde ti dáadé o, ó ti dáadé o, ọrùn mi ti wọ èjìgbá lẹ́kẹ̀, ó ti wọ èjìgbá lẹ́kẹ̀, ẹnu yọ o, ẹnu yọ, ẹfẹ́nu yọ wítẹ́mi o. Ayélágbé o, ayélágbé o, ọ̀yẹ̀kùn mo bá ọ̀mùlẹ̀ má dà mí, ikú rẹ̀ mi kété ire ìyàlẹ̀ mi o, mo fẹ́nu péré ẹfẹ́nu iyọ̀ wítẹ́mi o, ayélágbé o. Ìṣẹ̀dá mi má jìyà orí mi, orí àgbẹ̀ ajá fún àgbẹ̀, orí àlùkò ajá fọlùkò, orí mi ti tẹ́